أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما بسم الله قل الله فضيلة الشيخ الإمام البصيري أنغم بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد bisimilayi kúrò Allah fún gbogbo òkú mùmínì àti àwọn àfáwà bisimilayi rahmani rahim kúrò Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilayi líláfi ìzájà fún gbogbo ojú tó ń wò wá àtòjú tó padà máa wo fídíò yìí bisimilayi rahmani rahim àtàwọn ìtẹ́wà ń bí tẹ́ ń wò wá báyìí náà bisimilayi rahmani rahim líláfi quraish líláfi imri látàsítáì wà sayfi fala abdu rabba azal bait الذي يتبع من جوع وأمنه من خوف بسم الله الرحمن الرحيم إذا جاء ناصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا آمين. نعم wọ́n ní ká sọ̀rọ̀ lórí ghost ẹ̀mí àti àwọn àlejànú àti ogun àti kí tún ní kí ló wọ́n kọ sílẹ̀ fà ogun àlejànú àti àwọn ẹ̀mí wọ́n ní ká sọ̀rọ̀ lórí ẹ̀ àti báwọn àlejànú ṣe ń ṣiṣẹ́. prógrámù táwa ń ṣe yìí a fi ṣe àtakò fẹ́ anybody torí pé a mọ̀ pé bó ṣe wù kó rí gbogbo ẹ̀dá pátápátá wọn lè jẹ́yàn burúkú bó ṣe kó wọ́n fìtọ́ ẹ̀ṣì máa ráwọn èèyàn rẹ̀ kankan. Ọlọ́run ọba tó dá ayé ó ti mọ̀ pé báyá ṣe rí ní afáì focus kí ní ògbúdọ̀ máa gbọ̀n. Ọlọ́run ọba tó dá ayé ó ti mọ̀ bí ìbẹ̀rẹ̀ ayé ṣe rí àti bí parí ayé ṣe rí. So àwọn kọ̀ọ̀kan wà tí ò yẹ kó fi síbẹ̀ tó bá yẹ pé àwọn nǹkan tá ń sọ ikò ní wà compulsory àmúràn tí wọ́n àwọn òwá síbí pé ká máa kọ̀ndẹ́mù pa àwọn àfáà kan àwọn àfáà burúkú wà o má dẹ̀ lọ rò pé Saidi náà ó ti sọ̀rọ̀ bíi pé àwọn àfáà dáadáa wà procedure Ọlọ́run ni mò ń tẹ̀lé àti tànàbí Muhammad kì í ṣe tẹ̀rù o get kì í ṣe tẹ̀rù procedure Ọlọ́run ni o gbúdọ̀ jẹ̀bi èèyàn dépò máa jẹ̀bi Ọlọ́run nǹkan tọ́lọ́run bá sọ ni kíyàn sọ má fi kún má yọ kúrò ń bẹ̀ nǹkan tànàbí Muhammad bá sọ má fi kún má yọ kúrò ń bẹ̀ ànábì sallallahu ta'ala alaihi wasallam ó lẹ́ni tó bá sọ ọ̀rọ̀ kan àbí tó nǹkan tó ń sọ tó sọ pé òun ànábì lòun sọ àbí nǹkan tó ànábì Muhammad sọ tó wà lọ fi ti ẹ̀kún ànábì ní ẹ̀sọ́ fẹ́ náà kó lọ wá sí àgídí ní o irú àwọn káòsì kó lọ wá kó lọ gbé sínú Jahannama tó yẹn gbọ́dọ̀ very careful. àwọn àáfàá wà tó jẹ́ àáfàá original nínú ayé tí wọ́n ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání tọ́lọ́run ọba dá wọn mọ̀ táwọn náà dẹ̀ mú Ọlọ́run ọba àmọ́ ẹlòmíì máa wò pé bóyá bẹ́ẹ̀ no èmi ò bẹ̀rù o tó bá jáfa wèrè máa jẹ́ kó mọ o kì í ṣe bẹ̀rù kọ́ o get tó láwọn bá sọ fún wọn ní súrátù Yunus bada ista'azati wal basmala ó ní ala inna awliya Allahi la khawfun alayhim wala hum yahzanun Ọlọ́run ní allazina amanu wa kanu yattaquna lahumul bushra fil hayati dunya wa fil akhirah لا تبدل لكلمات الله ذلك هو الفوز العظيم. Ọlọ́run ọba ń kí àwọn ọ̀rẹ́ torí wàlí ọ̀rẹ́ Ọlọ́run ọba ní Ọlọ́run ọba yìí àwọn ọ̀rẹ́ ní súrátù Yunus pé aláìní àolìyà aláì ẹni tó bá ti jẹ́ ọ̀rẹ́ ohun Ọlọ́run ọba láàfùnì àléyìí wọn ní máa bẹ̀rù ó máa yọ̀ bẹ̀rù kúrò ń bẹ̀ fún wọn wọ́n làwọn ya sànúnà wọn ní máa banújẹ́ ó wọ́n làwọn owó làwọn ọ̀rẹ́ mi náà jẹ́ kí n júwèé ẹ̀ fún yín ó ní àlẹ́sínà àmọ̀nù òun làwọn tó gbà ẹ̀mí Ọlọ́run ọba gbọ́ lódodo ibi tó àmọ́ kẹ́mi ò sáìdì ẹ̀ ní òdẹ̀ bẹ̀rù ẹ ni pé tó o bá ti gbọ́ Ọlọ́run gbọ́ ìwà àfáà o ti mọ ara ẹ ò kí ń ṣọ̀rẹ́ Ọlọ́run tó bá ti ń pa nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run òun ṣe má mọ̀ ń kírun o tún ní ọ̀kan tó tún fi ń sárí o tún fi ń foríbalẹ̀ fún kì í Ọlọ́run ò bá ewì ń bẹ̀ ó ní allazina amanu òun làwọn tó gbọ́ ń bọ́ àwọn Ọlọ́run ọba gbọ́ lódodo làwọn lè bó ṣe rọ gbogbo gbèsè ayé wọn máa lò pẹ̀lú rọrùn ni ṣé o gbọ́ ẹni Ọlọ́run wà lọ ayé pẹ̀lú rọrùn òwe lọ́lọ́run bá pa ń bẹ̀ tó wọn Ọlọ́run bá fínà mọ́ wọn tó wọn bọ́lọ́run bá ní wọn lára àwọn ẹni Ọlọ́run yìí wọ́n á máa ṣe lójú àwọn èèyàn pípa wọn wà òkè pípa wọn wà happy nǹkan tọ́lọ̀ mí nìyẹn pé wọ́n máa dùnnú láyé ìdùnnú wọn lọ́lọ́ fáwọn ẹni Ọlọ́run tó ń pọ̀ mọ́ wọn
tó ń pọmọ wọn tó ń fi bí pa wọn lẹ́ni ọlọ́run kúrò ńlé ṣùgbọ́n wọn gbà ẹ̀ ní rí kòrò kan lójú ẹni ọlọ́run tó ró ti gbàgbọ́ ó wá ní láàrin ìkúṣọ́ fìlà ayé àti ìdùnnú yẹn wọ́n fìlẹ̀ háhírọ̀ ìgbẹ̀yìn wọn náà tó má dòdò yàrá kíá wọn máa lága wọn máa níṣẹ́ lọ́dọ̀ wọn lọ́wọ́ ló fi wá tó sọ fún wọn pé àwọn ẹni ọlọ́run wà fẹ́ aláwọn ẹni ọlọ́run tó tọ́ wà ó ní alẹ́sí náà yasùkúrú náà àkíyá máa wá kò wùdà jùlúbì ويتفكرون في الألك السماوات والأرض ربنا من ألكت عذاب باطلا سبحانك فقنا عذاب النار àwọn ẹni ọlọ́run ó ní àwọn ọ̀rẹ́ òun wọ́n máa pè òun lọ́sàn-án wọ́n máa pè òun lálẹ́ wọ́n máa pè òun lóru wọ́n máa pè òun tó bá nà dúró wọ́n máa pè òun tó bá jókòó wọ́n máa pè òun tó bá sùn tó bá wà ní free time wọn pé wọ́n kàn jókòó báyìí wọ́n máa ronú nípa ìṣẹ̀dá bó wọn Ọlọ́run ṣe ṣẹ̀dá sánmọ̀ àti gbogbo nǹkan tó ń kó sí sánmọ̀ wọ́n máa ronú nípa nǹkan tó wọn Ọlọ́run bó ń ṣe ṣẹ̀dá alẹ̀ àti nǹkan tó ń kó sínú ilẹ̀ wọ́n wá ro títí débi pé wọ́n wá tún ronú níbi iná Ọlọ́run wọ́n wá sọ fọ́lọ́run pé kọ́lọ́run ṣọ́ àwọn ń bẹ̀ kọ́lọ́run má jẹ́ káwọn jóná akí gbogbo àwọn ẹni Ọlọ́run ọba àwọn tó ń bẹ láyé àtàwọn tó ti lọ akí wọn tó rọ́lọ́run ọba kí wọn Ọlọ́run ọba wá ń sọ fún wa nínú Al-Qur'ani wọ́n ní ká sọ̀rọ̀ lórí àwọn ẹ̀mí góòstì ṣé ẹ̀mí lè yọ èèyàn lẹ́nu àwọn góòstì yẹn òkú tó ti kú ṣó lè yọ èèyàn lẹ́nu àti nípa àwọn àlìjọ̀nú àti bá àlìjọ̀nú ṣe máa ń wọ ara èèyàn àti oògùn ṣíṣe ibi tó ti ń bọ̀ àmọ́ àyà táwa padà sí ẹ̀yẹ́kálà Suratul Baqara 102 tọ́lọ́run bá sọ fún wa pé wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaymana wa ma kafara Sulaymana walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihra wa ma unzila ala al-malakaini bi Babila Haruta wa Maruta wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون من يضرهم ولا ينفعهم ولقد علموا ما اشتراه ما له في الآخرة من هلاك ولا بئس ما شر به أنفسهم لو كانوا يعلمون. Question tí mo fẹ́ bi wá látọjọ́ ẹ̀yin tẹ́ tí ń wo program yìí. Àwọn kan sọ pé ògùn dasẹ̀. Àwọn kan ní pé àníká ṣó ògùn pé méjì ògùn wòsàn wà o. Fíkì òsùn náà ẹ bá lọ wà dísì ó ní kulli da'in lahu dawahu falitatlibu dawahu lidayikun fala tatlibuhu biharam. Ọlọ́run ọba ò ní dá ìsàn kan. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Kóhun Ọlọ́run má fi ìwòsàn ẹ̀tí lẹ́gbẹ̀ẹ́ gbogbo àìsàn tèmi Ọlọ́run ọba dé pátápátá ni mo fi ìwòsàn ẹ̀tí lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n mi fi ìwòsàn yín síbi nǹkan tèmi Ọlọ́run ti ṣe léèwọ̀ fún yín la tatlibuhu biharam. So ogun ìwòsàn ogun bà ogun jẹ̀díjẹ̀dí ogun orí fífọ́ ogun diabẹ́tìsì ìyẹn lè ṣe tí ò bá ti ní nǹkan àràmù nínú tó bá lọ́tí nínú Ọlọ́run ti sọ pé òun fi ìwòsàn ẹ síbi nǹkan tóun ti ṣe léèwọ̀ fún èjì wọn náà kí agbo kan pẹ̀lú ọtí o lè mú wá olómi wá gúnmu kì í ṣe bẹ̀yẹn là ń lọ ìgbà tẹ́yìn èèyàn wọ́n sọ pé ogun dá irú ogun mọ̀lẹ́ ló dá bóyá àwúre bóyá ìmùlẹ̀ ayé bóyá ìyọnú ayé bóyá oṣólẹ̀ bóyá kí ni àwọn yẹn ni ẹnìyàn two type of ogun ìwòsàn àti ogun kìíní bẹ̀ tó máa ń dà pọ̀ but láti jọ́ mo ti wà lórí mídíà èmi ò kí ń ṣàbòsí o àwọn àfáà tí wọ́n mọ̀ pé àwọn ń ṣe ogun gangan mo máa ń rí wọn lórí mídíà ó máa ń wù wọ́n láti wá fẹ́ dìfẹ́ǹdì pé ogun dá tó bá tó wá lórí stage wọn máa ní pé ogun bà ogun orí fífọ́ ogun diabetes ogun kìíní kan wọn ní sọ̀rọ̀ pé wọ́n ìmí ìgbọ́n lè sọ pé irú àwọn oṣoolẹ̀ irú àwọn kìíní wọn akọ̀kọ̀já lórí pé àsọ̀rọ̀ nípa yẹn right but kò dìgbà tá a bá ṣoògùn náà kádùn àtúgbà yóò máa wá ìmọ̀ sí ni tó wáyé pé fìdí yẹn ló wà o ní jẹ́ màálìmù tó lè tú àlùbáránì irúmọ yẹn kéwìlẹ̀ kan síbẹ̀ lómi ti lè máa wò pé no sorry fún kìíní kan tíṣà ni ẹ́ àwọn kan mọ̀ mọ́ ṣe ń lo Al-Qur'ani kódà kílẹ̀ dájú bẹ́ẹ̀ lọ tí wọ́n dẹ̀ ní forúkọ àlìjọ̀nú sí tí wọ́n á pe orúkọ Ọlọ́run tó lọ́wọ́ dẹ̀ dáhùn kílẹ̀ tó ṣú wa in ta'udu ni'matallahi la tuhsuha ọ̀tọ̀ ni màálìm ọ̀tọ̀ ni àwọn tó yẹ pé wọ́n practicalize pé fatia ẹlòmí lè sọ láì forúkọ àlìjọ̀nú láì forúkọ màláìkà ó lè sọ 1000 ways tí wọ́n fi ń lo fatia ó lè sọ 1000 ways tí wọ́n fi ń lo ìzájáhà
yàtọ̀ sáwọn orúkọ ọlọ́run ọba tí ò sórúkọ àlìjọ̀nú tí ò ní gba òkìní rárá tó ṣe dandan ní ká wá ṣoògùn ni ìwọ tó wá ń púrùfù pé ògùn da wọ́n fẹ́ béèrè ayé ẹni màmá fi lọ́ọ̀ṣì every Sunday ẹ má bínú ara lọ sí ghost ní sí o ẹ̀rọ wo ni bí wọ́n ṣe máa ń wọlé question yẹn ni pé ayé ẹni sọ fún wa pé àṣetán ìgbà tí Ànábì Sulaiman alayhi salatu wa salam tó papòdà tán ṣẹ́dá pé Ànábì Sulaiman bó ṣe lu ọlá tó lu agbára tó lu gbogbo nǹkan àwọn àlùjọ̀nú ló ń gbé àwọn àlùjọ̀nú bá ń ṣiṣẹ́ mo nínú iṣẹ́ táwọn àlùjọ̀nú bá ń ṣe wọ́n bá ń kọ́lé wọ́n bá ń fi amọ̀ wọ́n bá fi ń design wọ́n bá ń ṣiṣẹ́ oko wọ́n bá ń tọ́jú ẹranko àwọn àlùjọ̀nú wọ́ọ̀kì fún ó ń gbóhùn àlùjọ̀nú ó ń gbóhùn oríṣiríṣi ó ti tọrọ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó lọ́dẹ̀ ti fún ìgbà tó wà lọ tán wáì ìwọ tó ń sọ pé ògùn dání o ṣé lè mọ̀ pé ní táìmù Ànábì Sulaiman náà yẹn àwọn alayhi salatu wa salam àwọn kan àwọn àlùjọ̀nú àtẹ̀ṣù yìí àwọn fámílì èṣù àṣọyátì wọ́n máa ń lọ sí sánmọ̀ lọ gbọ́rọ̀ tí Ọlọ́run bá ń bá àwọn màláìkà sọ gbogbo nǹkan tí wọ́n ń gbọ́ yẹn wọ́n ráìtì ẹ̀ sílẹ̀ wọ́n ń kọ sílẹ̀ wọ́n máa ń fún àwọn èèyàn tó ń ṣiṣẹ́ bíi babaláwo àáfàá nígbà náà àtàwọn tó lágbára ní táìmù yẹn àyà yẹn ni mo sọ yìí o wọ́n lọ tù Suratul Baqara so Ànábì Sulaiman wá gbọ́ gbogbo àwọn aráàlú tí wọ́n ń pariwo kiri pé àwọn àlùjọ̀nú wọ́n mọ̀ nípa ilmul ghaib wọ́n mọ̀ nípa ìmọ̀ kọ̀ọ̀kọ̀ so Ànábì Sulaiman wá gbọ́ torí mo fẹ́ clear ibi mi láìkì pé ẹ má yẹ ká máa ṣàbòsí nínú ẹ̀sìn kì í ṣe dandan ní kó ṣoògùn má bẹ̀sẹ̀ ẹ jẹ́ náà so question tó ṣetọ́ ni mo fẹ́ àṣetọ́ ni ọ̀rọ̀ tó sọ ni mo fẹ́ fi já ìwọ tó ń sọ pé oògùn kan dá yẹn because why so Ànábì Sulaiman wá gbọ́ ní táìmù yẹn pé àwọn àlùjọ̀nú mọ̀ nípa ọ̀hún sí ó wá gbọ́ gbígbé wọn máa júwe pé bàbá kìíní gan òun gan yẹ nǹkan wò àfáà kìíní kan òun náà ṣe iṣẹ́ báyìí kìíní kan ṣe báyìí Ànábì Sulaiman ṣẹlẹ̀ pọ̀ lágbára ó wá gba gbogbo agbára yẹn gbogbo àwọn agbára yìí òkùnkùn táwọn àlùjọ̀nú ti spread kiri tó wọ́n fi dàjọba ẹ̀rú yẹn ó gba gbogbo ẹ̀ ibi tó máa ń jókòó wá gbẹ́ ibi tó máa ń jókòó sí ẹgẹ́t níbi trónì ẹ̀ ó wá rí gbogbo àwọn òwe agbára yẹn mọ́bẹ̀ pé ẹ wá look anybody ti má tún padà gbọ́ lẹ́nu ẹ̀ pé àwọn àlùjọ̀nú wọ́n nímọ̀ nípa ilmul ghaib wọ́n nímọ̀ nípa ìmọ̀ kọ̀ọ̀kọ̀ máa ṣe kísà fún rẹ̀ bẹ̀rẹ̀ sí ìlú ìjọba ó wá pèpè sẹ́sìn gbá yẹn Suratul Araf so bóyá pèpè sẹ́sìn a ti sọ̀rọ̀ yẹn kọjá ibi tí mo fẹ́ lọ mẹ́ ni pé ìgbà tí Ànábì Sulaiman wá papòdà tó wá kú àṣetọ́ ni bàbá ẹ̀yìn ológun àṣetọ́ ni bàbá àwọn àlùjọ̀nú foundation ibi tó ogun ti ń bọ̀ foundation ibi tágbára ti ń bọ̀ foundation ibi tájẹ ti ń bọ̀ foundation ibi tó ṣó ti ń bọ̀ foundation ibi tí gbogbo àwọn ẹ̀mí òkùnkùn ti ń bọ̀ pátápátá látọ̀dọ̀ àwọn àlùjọ̀nú àtàṣetọ́ ni ìgbà tí Ànábì Sulaiman wá papòdà tán alayhi salatu wa salam àṣetọ́ ni bàbá ẹ̀yìn ológun ó wá tọ̀nù sí human being àbá aṣọ́kẹ̀ ìsìn ó wá tọ̀nù sí human being ẹmọ ọ̀rọ̀ ṣe ó wá lọ ń bá àwọn aráàlú pé ẹwà ṣẹ́rí Ànábì Sulaiman ìbẹ̀rẹ̀ ni ibi tí mo ń lọ ni mo jẹ́ yìí o tí wàá fi mọ̀ pé mam ìtìjú ni máa tijú especially ìwọ àfáà tó ń ṣe wáàsí tó ń sọ̀rọ̀ Ọlọ́run especially ìwọ ìmáàmù especially ìwọ halifa ẹ̀ka tijú àwọn pípù wọ̀nyí náà ó pọ́sùn káwọn kìíní wọ̀nyí ní translation wọ́n rí ìgbà tí wọ́n jáde ìwọ àfáà tó ń jáde tó sọ pé oògùn àwúre da kí wọ́n gún orí kìíní kan pọ̀ mọ́ kìíní kan orí ọ̀sìn orí gúnugún kí wọ́n gún pọ̀ mú bàbọ̀ díẹ̀ díẹ̀ ní o òní ìfẹ́ lé díẹ̀ o ẹ understand àṣetọ́ nìyẹn wọ́n ṣe ìjì sẹ́yìn ọwọ́ ló ń bá àwọn èèyàn pé ẹ wá ń bì í òun Ànábì Sulaiman yẹn láyà yẹn fi gbé pé واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ṣàìtọ́ni wà lọ́n sọ fáwọn èèyàn pé Ànábì Sulaiman yẹn kèfèrí Ọlọ́run ni kí ló lọ́wọ́ fi pé kèfèrí kí nìdí ni wọ́n bèèrè lọ́wọ́ ọ̀tọ̀ ológun dá kí nìdí tí ṣàìtọ́ni fi pé Ànábì Sulaiman alayhi salatu wa salam kí nìdí tó fi pé kèfèrí ó wọ́n sọ fáwọn èèyàn ìdí tó fi pé kèfèrí rèé o Ọlọ́run Ànábì Sulaiman ní gbogbo bó ṣe ń gbóhùn àwọn àlùjọ̀nú yẹn tó rán àwọn àlùjọ̀nú iṣẹ́ yẹn tí àwọn àlùjọ̀nú tátẹ́gùn gbé yẹn tó ní ss udiuda tí gbogbo ẹ̀ ń lọ yẹn àṣetọ́nù bàbá ẹ̀yìn ológun ó ní ìjẹ́mọ̀ pé ògùn ni Ànábì Sulaiman náà lò jọ ṣógun da no ẹ̀dáhùn ẹ sọ̀rọ̀ títà no ṣógun da bẹ́ẹ̀ àṣetọ́nù sọ pé
ó di èèyàn nígbà tánàbí Sulaiman náà kú, which is the generation ibi tó ogun ti ń bọ̀ àti gbogbo agbára. Ìgbà tánàbí Sulaiman lọ tó ṣẹ́wọ̀n pánàbí Sulaiman Ọlọ́run ló dẹ̀ kẹ́ ló fún. Ẹ ti ọ̀rọ̀ sáà ní ìsìn ìgbà tó wá lọ tó yẹn àṣetọ́ ni wọ́n sọ fáwọn èèyàn pé wọ́tẹ́bẹ̀ ọmọ tẹ́tùlù ṣọ̀yà ti dà lábúlíkù Sulaimana ó ègésì ìjọba ànábì Sulaimana pé kí ni wọ́n máa ń kàfàrà Sulaimana ó ń sọ fáwọn èèyàn pé ànábì Sulaimana yẹn kèfèrí níbi wo ànábì Sulaimana ní kì í ṣagbára Ọlọ́run ló lò ológun ló ń lò so àṣẹ òkú bá ti ń ṣoògùn tó lo agbára Ọlọ́run ó kì í ṣe mùsùlùmí òdodo because àṣetọ́ni tó yẹ kí ní òun tó ṣèǹjì séèyàn tó lọ ń bá àwọn èèyàn kiri pé ànábì Sulaimana pé ẹ wò yẹn ó kàn láwọn àlìjọ́nú ni ògùn ló ń lò so èṣù gógó fúnra rẹ̀ tó ń ṣe kíní ó èké sí oògùn fásì ní o lẹ́ẹ̀kan náà tó ń sọ fáwọn èèyàn pé oògùn ànábì Sulaimana ń lò lọ́wọ́ bá wọ́dà lóhun pé walakinna shayatina kafaru ọlọ́run ni àbórí ẹ̀dá àrùn ni ànábì ìtawà ránṣẹ́ àwọn aládá lọ́lábẹ̀ orí ẹ̀dá àrùn ni ìwà àṣọ ìtọ́ni ànábì wa Sulaimana alayhi salatu wasalam kì í ṣe kèfèrí o ìwọ àṣetọ́ni gọ́gọ́rì kèfèrí walakin shayatina kafaru yu'allimuna an-nasa sir ọlọ́run bá wà láàmọ́ lójú pé ìwọ gọ́gọ́ ló ń kọ́ àwọn èèyàn lóògùn lẹ́fi rí pé ọlọ́run bá ń fún àwọn ànábì ní mùjísà ó ń fún àwọn àáfàá tọlọ́run ọba tá ti kàfá sí wọn síwájú nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ó ń fún wọn ní karama tún wá lọ́mọ kiri kan ó mọ̀ pé ó lè ṣògùn dẹni ọlọ́run kò possible pé ó ṣògùn wá di wòlíì ọlọ́run kò possible èmi mò ń sọ bẹ́ẹ̀ ó ṣùọ̀ ẹ understand so àṣetọ́ni sọ pé ànábì Sulaimana o alayhi salatu wasalam pé kèfèrí ni ìjọba ẹ̀ ogun ló ń lò kíníkan so kí ló tó bá jẹ́ pé ogun yẹn kì í ṣe nǹkan aburú kò yẹ kọ́lọ̀ ń da lóhùn kò dẹ̀ yẹ pé kí àṣetọ́ni fara rẹ̀ wá tó fi ogun tánìṣì kó ló ègé sí ẹ̀ so àwọn afáyídọ̀ ń jáde wọ́n dẹ̀ mọ kéwú ẹlòmíyù ti wà bẹ́ẹ̀ sọ tí kọ̀ọ̀kan tí mo ń kọ́ lẹ́gbẹ̀ẹ́ kò mọ kéwú wèrè ń ṣe ẹ́ mo mọ kéwú jù ẹ lọ wàláì bẹ̀tàwà onídòhùn ọmọ lọrin ni mímì nídòhùn lọrin torí pé mi ṣe bẹ́ẹ̀ gbélé kí wọ́n ní ìgbà tí Ọlọ́run wá sọ fún ànábì Sulaimana wá sọ pé kí ní be yourself o get be yourself so bí yẹn ṣe lọ nìyẹn ẹ̀yin ká sọ̀rọ̀ nípa àwọn ghost mo kàn fẹ́ yẹ ká dìbẹ̀ yẹn mú ni àwa èèyàn ogun ò dá o ogun òsán wà òkè àwọn ọ̀nà àdúrà wà lóríṣiríṣi tọ́lọ́run bá filẹ̀ ẹ̀yin máa gbọ́ torí time now nínú nǹkan tó ń béèrè lọ́wọ́ wa ni pé yà á ti sọ̀rọ̀ nínú ogun ghost ń wọ ara èèyàn ipe ṣókù máa ń dàyàn láàmú òkú ò lè dàyàn láàmú o ṣé mọ̀ pé àwọn èèyàn papọ̀ pé ghost pé ẹni tó ti kú pé ó wá ń yọ síyàn ó wá ń dàyàn láàmú àbí wọ́n lẹ́nìkan pa ẹnìkan òkú yẹn ló ń lé kiri òkú yẹn ló ń ṣe kinní kan which is ghost àbí ẹ̀mí òkú kò possible ẹ̀rí pé mo sọ fún yín pé nínú àwọn ibi tí àwọn àlùjọ̀nú ń gbé bẹ̀rẹ̀ grand jẹ́ kan bẹ́ẹ̀ you understand how ìdè bẹ́ẹ̀ sí ọ tàbá ti débi tọ́pìkì ológun mo fẹ́ clear ghost tán tàbá débi ogun wọ́n wá mọ̀ pé nínú àwọn ibi tó ń gbé àti pé èṣù gan kò lọ́wọ́ sóògùn tẹ́ ń ṣe yẹn torí most of àwọn tí wọ́n track down èṣù gangan ló ń expose wọn máa débẹ̀ máa proof ẹ̀ fún ẹ̀sìn so òkú tó bá ti kú ó ti kú nìyẹn nínú ẹ̀sìn Islam pé mo wá rókú kan physical olè rókú lójú àlá ọ̀nà méjì dẹni àìdà bí wọ́n gbé fọ́tò ẹ̀ wá ní fẹ́ẹ̀kì àṣetọ́nì àbí ó jẹ́ for real ẹ̀mí yín rìn papọ̀ ní àyà àlùkùrán kan fi sọ fún wa pé Allahu yatawaffal anfusa inna mawtiha yatawaffal anfusa ọlọ́run lo plural bẹ́ẹ̀ àbí plural kan nìkan tó pọ̀ ni plural nìkan tó kí nǹkan pọ̀ àbí kí nǹkan tó mẹ́ta mẹ́rin yatawaffal anfusa jamu nafusi nafsu dẹ̀ ní mufradu ẹ̀ ọlọ́run wọ́n ní anfusa definitely kì í ṣe ẹ̀mí kan là ń lò àwọn àfáwá jẹ́ kó yẹ pé à ń lo ẹ̀mí kan nafsu rawanu àti ruhu you understand ruhu yẹn ló lè fojú rí òun lo atẹ́gùn nafsu òun jẹ́ blood rawanu òun jẹ́ omi tọ́pìkì míì nìyẹn lódidi you understand ruhu yẹn gẹ́gẹ́ òun ni bó bá ṣe ń sọ̀rọ̀ yìí tàbí ṣe kí ní a lè rí tí yàn bá dákẹ́ ẹ̀ lè mọ̀ ló fi jẹ́ pé tó bá lálà ẹ̀yin tàbá lẹ́ rókù àbẹ̀rẹ̀ rí kìíní kan rúhù ẹ̀ ló jáde ní táìmù tó sùn yẹn tó rátẹ́gùn ní nǹkan tá a lè rí ni lọ́lọ́wọ́ bá fi sọ fún Ànábì wa Muhammadu sallallahu ta'ala alaihi wa sallam pé yẹ̀zẹ̀ alúnẹ́ka á ní rúhì ìwà Ànábì Muhammad wọ́n bọ̀ wá bí ẹ léèrè nípa nǹkan tó ń jẹ́ ẹ̀mí
tó ń jẹ́ ghost tó ń jẹ́ rúhù tó ń jẹ́ soul. Ìwọ Ànábì wọ́n bọ̀ wá bí ẹ sọ fún wọn pé kúlù rúhù min amri rabbi, sọ fún wọn pé àṣẹ èmi Ọlọ́run ọba ni o. Nǹkan tó ń jẹ́ ẹ̀mí yẹn ṣé ìpá lè rí ẹ̀jẹ̀ ìsìn àárín omi. So tẹ bá sùn bẹ́ẹ̀ yẹn rúhù yẹn ó máa bá blood àti omi sọ̀rọ̀ kó tó jáde lára yín. Ó máa sọ fún wọn pé mo fẹ́ ṣeré lọ, máa lo 1 hour 1 minute. Àbá Hausa ó ń kọ gbogbo ẹ̀ lẹ̀ yẹ mo sọ fún yín gbogbo Yorùbá. So ó máa sọ pé ó lè sọ pé òun fẹ́ lo 1 hour 20 minutes. Ìyẹn rúhù atẹ́gùn yẹn á sọ fún blood àtomi bẹ́ẹ̀ á wá jáde nínú bọ́dì yín. Ìwọ tó wà ní South Africa wà á máa rí pé wà ní Canada, wà á rí pé wà ní Cape Town, wà á rí pé wà ní Nàìjíríà. Ó lè pàdé òkú mi tó rókú yẹn ẹ̀mí òkú ṣó mọ̀ pé ó níbi tọ́lọ́run fi wọ́n sí. Àwọn náà ṣì ń rìn kiri níbẹ̀ yẹn ni òun ò lè padà wáyé mọ́. Táìmù tí wọ́n sùn yẹn ìwọ náà dòkú táìmù yẹn ni rúhù ẹ fi jáde. Àmọ́ ó wá pàdé ẹni tó ti kú, rúhù tẹni tó ti kú kò lè padà wá sáyé mọ́. Òun rìn kiri pọ́ṣọ̀ tọ́lọ́run ọba fún nìyẹn. Ó ṣeéṣe kí ẹrìn pàdé tó rátẹ́gùn ní méjèèjì. Àwọn bá ẹ sọ̀rọ̀, ó lè bá ẹ sọ̀rọ̀, ó lè rán ẹ síyàn kó jẹ́ reality. Ìmídẹ̀ ní àṣetọ́nì ló gbé wá, ọ̀nà méjì yẹn ni. Wàá máa rìn kiri wọn máa lápò wọn Germany, ó wà ní kíní kan, ó wà ní tààrẹ̀lò. Bí ẹ̀mí yẹn ni atẹ́gùn ni ó ń gbé kiri ló fi ń rí gbogbo nǹkan wọ̀nyẹn. Tí táìmù yẹn bá pé 21 hour 20 minutes tó ti sọ fún Nẹ́fù àti Ràwánù, tó ti sọ fún wọn pé rules títí rules sọ pé òun padà bọ̀ yẹn, tó bá ti pé 21 hour 20 minutes yẹn, omi ara àti ẹ̀jẹ̀ ara they will tell each other pé aláyé àwọn àti ìgbúrú ẹ̀ kí ló ṣẹlẹ̀. Wọ́n lè ní sùúrù bí 3 minutes sí. Àfà tírù ní ọ̀bá láǹdì sí bọ́dì omi àtẹ̀jẹ̀ yẹn mọ́ wá stop iṣẹ́ lẹ́ẹ̀fì gbọ́ pé ó tójú oorun bọ́ sójú ikú. Ọlọ́mọ ẹ̀ka tójú oorun bọ́ sójú ikú. So atẹ́gùn lẹ̀mí ẹ ti understand yìí sí. Ẹ̀mí tí wọ́n ní ká sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lómi àmà ní òkú wà nínú ilé, òkú ń lé òun kiri, òkú ń ṣe kíní kan. Ṣé rí gbogbo ẹ̀dá tó kú bá ń lé kiri tí wọ́n máa sọ pé òkú yẹ kì í ṣòkú ló lé wọn kiri. Wà á rí báyìí àdìpúrẹ́ á ní nǹkan sọ fún wa. Ó ní àtá Suratul Mu'min kan ní ó ní àtá ìzá adáhùnmùlìmọ́ọ̀tù nígbà tí ikú bá dé wá bá wọn. Nígbà tí wọ́n bá ti kú tán, nígbà tẹ́mi Ọlọ́run bá ti pa wọn, àtá ìzá adáhùnmùlìmọ́ọ̀tù wọ́n á máa sọ fẹ́mi Ọlọ́run bá pé kí ni qala rabbi irji'uni la'alli a'malu salihan fima taraktu. Kàlá kì í ṣe láti ni mo fẹ́ tú o torí ni mo fẹ́ sọ o. Àtá ìzá adáhùnmùlìmọ́ọ̀tù qala rabbi irji'uni la'alli a'malu salihan fima taraktu. Kàlá hina kalimatu wa qahiluha wa min wara'ihi barizakh. Ibi ni mo lọ rí yẹn o gbọ́ mẹ́ àfà tó mọ̀ kéwú. Wa min wara'ihi barizakh illa yawmi yub'athuna. Ànábì Ádámù alayhi salatu wa salam ó wà barizakh. Kò tí Ànábì Muhammad ó wà barizakh, kò sẹ́ni tó ti dọ́run. Ọ̀run tẹ́ bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ ó ti lọ ọ̀run wo ló lọ. Barizakh ló wà. Ibi tí barizakh dẹ̀ wà òun ni agede méjì ayé àtọ̀run. Confirm lè ní sọ o. You understand? Tó bá ṣiṣẹ́ nípa spirit, tó bá ṣiṣẹ́ nípa ẹ̀mí, wà á mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Kì í sọ̀rọ̀ pé o mọ kí o sọ pé yẹn pé fast, ó pé kef. Èmi ò lè ṣe ẹnu bẹ́ẹ̀. You understand? Ó jẹ́ sí ní ilé ṣe bẹ́ẹ̀ máa ṣàkà Ọlọ́run ti gbọ́. So but mo lè ká bó ṣe ń ká yẹn. Èmi yẹn ti kì í máa fi yọ̀ sí nǹkan ni. Wallahi bi rabbil kaaba. Àwọn tó mọ̀ àwọn dada wọn mọ̀ pé àwọn mọ̀ kéwú. Oyè ẹ̀ àwọn ọ̀gá ẹ̀ wọ́n mọ̀ pé mo mọ̀ kéwú. So àwọn ẹ̀mí wọ̀nyẹn Barizakh ní gbogbo ẹ̀mí wà. How come tó wá lọ olóòkú ẹ̀mí tọ́nà ti sísì tó ti wà Barizakh wọ̀ lọ ibo ló ń lọ. Òkú kọ̀ọ̀kan ò lè háàmù èèyàn, òkú kọ̀ọ̀kan ò lè wá máa disturb èèyàn. Àlìjọ̀nú ló ń disturb èèyàn tó rà àlìjọ̀nú. They can come in any way, any form. Àlìjọ̀nú máa ń jáde ní dead body èèyàn. Mo sọ fún yín gan tẹ́lẹ̀ tán ni wọ́n rí àfáà kan kú àbí ẹnìkan kú, wọ́n ní wọ́n rí Sókótó, wọ́n rí Kánò, àkúdáyà. Nothing like àkúdáyà nínú ẹ̀sìn Islam. Mo sọ fún ẹ pé ló fi jẹ́ pé wọ́n sọ àwọn lọ́ọ̀kan fún wa tá a fẹ́ lọ wọ toilet, àwọn nǹkan tá a máa sọ mo sọ fún wa ní last week. Mi ní sọ lónìí.
gbogbo àwọn protection tí àná mọ̀ọ́mọ̀ sọ fún wa protection àdúrà tó sọ fún wa sallallahu ta'ala ọ̀sán tó ní ká máa ṣe tàbá fẹ́ wẹ̀ ká cover ara wa bóyá with little pint gbogbo àwọn ètò wọn yẹn kọ̀rí tó ń bá ẹ gbé ó máa difficult fún tó bá kú tán torí tẹ́lómi bá ti dákẹ́ báyìí kọ̀rí ní àlìjànú kọ̀rí tí mo ló ń bá wa ṣiṣẹ́ ó ti máa ń wà pẹ̀lú ẹ láti kékeré tó mọ gbogbo ó mọ̀ wá ẹ ó mọ̀ ẹ jù nítorí ẹjọ́ rìn ẹjọ́ ń ṣe everything so kọ̀rí yẹn gbà mí téèyàn bá ti dákẹ́ bẹ́ẹ̀ yẹn òun á lọ gbé àwọ̀ ẹnìyẹn wọ̀ ni wọ́n á máa ní wọ́n rí Kánò wọ́n rí Sókótó wọ́n rí ní kíní ibi tí wàá ti wá mọ̀ pé ẹ̀mí òkú tó bá ti kú kò lè disturb èèyàn mọ́ ti wà ń bàrìsá o ayé ẹ̀ ni mo sọ fún ẹ̀yẹn wà mí wà ọ̀rọ̀ ìbárẹ́sà o ilẹ̀ ayá mi yúbọ àṣùnà ọlọ́ni àyè ilẹ̀ máa wà ìyẹn àwọn tó bá ti kú ó yẹ kí n tú fáàsì yẹn torí fáàsì tó dáa ni ó bá àwọn ológun àwọn tó ń ṣiṣẹ́ bí wí ọlọ́ni àtà ìsáàdá òun lè mọ́tù nígbà tí kú wá dé bá ẹni tó ṣoògùn tí wọ́n sọ fún gbogbo òdá tó lóògùn dá àtà ìsáàdá òun lè mọ́tù nígbà tí èmi ọlọ́run bá rán àsàrá ìlú sí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ burúkú àtà ìsáàdá òun lè mọ́tù mo rán àsàrá ìlú sí gbogbo àwọn àjẹ́ oṣó nígbà tí mo wá rán sí wọn alábòsí oníkẹta onímọ̀náfìkì mo rán sí wọn kọ́lá rọ́bì ìrìjìwúnì nígbà tí wọ́n bá ti wá kú tán tí wọ́n ti bọ́ sódì kejì wọ́n á máa sọ fọ́lọ́wọ́n bá pé àfáà kan sọ fún ṣùgbọ́n àwọn ni Saidi dẹ̀ sọ ọlọ́run jẹ́ kí n padà kọ́lá rọ́bì ìrìjìwúnì wọ́n á máa sọ fọ́lọ́wọ́n ọlọ́run dá mi padà sílé ayé kọ́lá rọ́bì ìrìjìwúnì ọlọ́run dé mi padà sílé ayé kí n lọ máa kírun mi ní ṣóògùn mọ́ wọ́n sọ fún mi èmi náà rí pé 102 Suratul Baqara yẹn ó sọ̀rọ̀ ògùn yẹn clear mi gbọ́ ni ọlọ́run dá mi padà kí n lọ tún ṣe kọ́lá rọ́bì ìrìjìwúnì gbogbo àwọn tó ṣiṣẹ́ ìjàmbá ọjọ́ ìjánu ò tí ì dé o gbogbo àwọn tó ṣiṣẹ́ ìdágbàlápátá tọ́lọ́run bábá ti pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti ń rí fíìmù ibi tí wọ́n wà láti inú sàárè lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn náà ni wọ́n máa sọ fọ́lọ́run pé kọ́lá rọ bí ìrìjì ní ọlọ́run já padà sáyé kálọ tún kárí òfà wa ṣe láàmì ámàlù sọ́ọ̀lì ha fi mọ́ tàràkìtù gbogbo àwọn ọṣẹ́ dáadáa tó yẹ ká máa ṣe ámàlù sọ́ọ̀lì ha tàti fẹ́ẹ̀lì já padà ṣe ká lọ máa ṣe ọlọ́run wá sọ fún ọ pé kàlá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ إنها كلمة وقائلها ومن ورائه برزخ إلى يوم يبعثون إنها كلمة وقائلها ẹ̀yin èèyàn lè máa ń bára yín sọ̀rọ̀ lè máa ń promise èèyàn lè máa ń ṣàdéhùn lè máa ń ṣèlérí lè máa ń ṣèwé láyà lè máa ń ṣèwé kóòtù láti yí padà kàlá àwọn ọlọ́run nǹkan tó bá ti sọ látẹ̀kùdí ńlá ní kalimati láàyè àwọn ọlọ́run ti dùn lóńtẹ̀ kàlá ẹ̀ lè padà sílé ayé ina kalimatu waqailuha wa min warahi barzahu illa yawmi yubashun ayé ilé máa wà títí dọjọ́ gbèǹdé alikihama which is barzai so mo ti proof barzai fún ẹ o get it so ní òkú ò lè disturb èèyàn tó bá ẹni tó ti kú kò lè disturb èèyàn mọ́ o àlìjọ̀nú ń gbẹ̀wò wọn wọ̀ mo dẹ̀ sọ fún yín pé burial ground wà níbi táwọn àlìjọ̀nú burúkú ń gbé àlìjọ̀nú dáadáa kan kò dẹ̀ ní disturb human being àlìjọ̀nú tó jẹ́ mùsùlùmí kò ní disturb human being bákan méjì ni tó bá fẹ́ jẹun tó bá ṣe a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kó tó jẹun ó pe àwọn àmì àìrí tó jẹ́ ti mùsùlùmí tó jẹ́ àlìjọ̀nú oníkan wá jọ yẹn tó bá ṣe àwùsù àlìjọ̀nú wèrè tó ń gbé bẹ̀rẹ̀ gíráǹdì tó ń gbé nú omi tó ń gbé tọ́lẹ̀tì tó ń gbórí àtàn tó ń gbé ní òkùnkùn tó ń wá tùràrí àti tìkiri òun ló máa bá jẹ́ àṣetọ́ni ẹ ti understand this thing so tó bá ṣàwùsù you call your brother in Islam ṣé wọn kó ti sọ fẹ́ pé innamal mu'minin hikwa so ìwọ rò pé àwa ẹnìkan ni ikiwa ni àtàwọn àlìjọ̀nú tó jẹ́ àlìjọ̀nú mùsùlùmí ọmọ ìyá wa ni wọ́n èmi lè ní sọ fún ẹ bẹ́ẹ̀ ó dẹ̀ lè rí wọn pé kó máa bá ẹ sọ̀rọ̀ báyìí wọn ò lè appear wọn ò lè wá ránṣẹ́ wọn ò wá fún ẹ lóògùn wọn wá fún ẹni pé ẹ̀fà tí àwọn kì í àpíẹ̀ torí pé àpíẹ̀ ìwọ tí àlìjọ̀nú tó ń sìnkì rẹ́fújì látọ̀dọ̀ àlìjọ̀nú àwọn àlìjọ̀nú tó ń sìnkì rẹ́fújì látọ̀dọ̀ wọn yẹn àwọn àlìjọ̀nú burúkú ni mo sọ fún yín pé out of 100% àlìjọ̀nú 5% àlìjọ̀nú ló ń da ayé láàmú because those àlìjọ̀nú wọ́n ní wọ́ọ̀dù títí wọn wọ́n dẹ̀ busy báwa èèyàn náà ṣe busy you understand ibi tí wàá fi wá mọ̀ ni pé àṣetọ́ni lè gbé àwọ̀ èèyàn wọ̀ ẹni tó ti kú kó lè máa disturb ẹ ni pé Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá rí òun lójú àlá confam lè mi sọ ó
ó lẹ́yìn tó bá rí òun lójú àlá ó ní kọ̀ǹfàmù òun Muhammad lórí ẹ jẹ́ ká sọ pé sallallahu ta'ala alaihi wasallam ó lá òun ànábì lórí torí pé kí ni nǹkan tó ń sọ pé òun ànábì lórí àṣẹ ìtọ́ni ò ní kápá láti gbé fọ́tò òun wọ̀. You understand? So àlùjọ̀nú lè gbé àlùjọ̀nú ló ń disturb èèyàn ló wá hàn tí èèyàn ló ń wọ ẹ̀wù àwọn òkú tí wàá lọ rókú kì í ṣòkò ojú àlámú sọ yẹn báwọn mi máa ń rókú physical tí wọ́n lòkù ń lé wọn kiri everything ṣe rí ẹlòmíì pé òun ló pa ẹnìyẹn ẹ̀sìn ọ̀nà sáà nìsín tó wá rí pé òun rẹ́ nìyẹn òun fàdá lé òun wọ́n ṣe everything wọ́n ṣe gbogbo àwọn nǹkan wọn iṣẹ́ àlùjọ̀nú ni ẹni tó pààyàn ti lọ mọ́tẹ̀ kí lo mọ́tẹ̀sì kó tún mi wà rákàtì èdèwé ni ó lè sọ pé wé ni mo sọ ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀mí pé kíní kan mọ́tẹ̀ mútàlì nafsi kíní kan kìtàbà muwajjalan ọlọ́run ọba ní ẹ̀mí kan ò ní bọ́ kóhun ọlọ́run ọba má mọ̀ sí ọlọ́run wá ti mọ̀ pé a máa dá òtún àwọn èèyàn ó wá ní kìtàbà muwajjalan ọ̀rọ̀ tóhun ọlọ́run sọ yìí o ọ̀rọ̀ táwọn ọlọ́run stamp ni so lójú rí tó bá yẹ kí wọ́n pààyàn ní ẹ wo bí fọ́tò ṣe pọ̀ lórí Facebook wọ́n ṣe mú fọ́tò ẹ̀ lọ́rùn ṣe nǹkan ọ̀tá ọlọ́run ni ẹ no it's true now ẹlẹ́kẹ̀jì tó bá ṣe bẹ̀rù àlùjọ̀nú máa débẹ̀ ẹ̀sìn ọlọ́run bá wá sọ fún wa ti ghost yẹn ni mo ń treat so ẹni tí ó bá ti kú kò lè disturb èèyàn wọ́n ti wà ń bá result gbogbo fọ́ọ̀mù tẹ́ bá ń rí kò bá máa yọ physical kò bá máa ṣe whatever àṣetọ́ni ló ń ṣiṣẹ́ yẹn ẹ ti understand then ẹ rí pé ìgbà tí mo ti sọ yẹn ìgbà tí Abu Hurairah nínú àwọn sàábé radiyallahu anhu tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó kó owó sàdákà fún tó wá ní kó kípo ẹ̀ táṣetọ́ni wá visit ẹ̀ àṣetọ́ni wá wá lóru ó wá jí owó ẹ̀ ẹ̀yin tẹ́ ń lo sárékùlì jínù òun sọ pé àlùjọ̀nú dẹ wọ́n sọ pé ògùn dá sárékùlì jínù ó lè àlùjọ̀nú kó lọ bá yẹ kó one bank kó lọ bá yẹ yọ fáìlì onífáìlì kó lọ bá yẹ mú nǹkan tó jìnà wá kó lọ bá yẹ kó wù màmá aláta kọ̀nfàmù ni o ẹ ti understand tó bá rẹ̀ yẹ sárékùlì jínì kì í ṣe gbogbo obì ló lè wọ̀ so àdúrà sọ́lọ́run ọba àwọn nǹkan tó ní NAFDAC number ìjọba ọlọ́run ọba dání tí ò lẹ́bọ wàá rí kó máa pure ni kò ní ní dọ̀tí nínú kò ní ní wàhálà púpọ̀ nínú kì í ṣe àwọn àlùjọ̀nú pé àlùjọ̀nú ló bá mú kíní wa ló bá mi ṣe kíní kan wá owó ànábọ̀ iṣẹ́ àlùjọ̀nú ni kì í ṣe gbogbo ló lè wọ̀ ẹ̀rì pé owó mi owó ànábọ̀ owó mélòó ni wọ́n ná sí báǹkì kì í ṣe gbogbo ànábọ̀ tí wọ́n ná sí báǹkì ló lè wọ̀ ní báǹkì ó máa kú síbẹ̀ ni kò ní gbé nǹkankan kì í ṣe gbogbo ànábọ̀ ló lè wọlé epo ló lè wọ filling station ó máa kú síbẹ̀ ni kò ní gbé nǹkankan àtàwọn àyè míì kí máa sọ fáwọn tó yìí ní interest ìṣòògùn so àṣetọ́ni wá jí owó yẹn Abu Hurairah amúlẹ́lẹ́kìíní ó bẹ̀bẹ̀ mo kàn fast nítorí àti sọ sẹ́yìn ẹlẹ́kejì ẹlẹ́kẹta ìtọ́ máa fẹ́ sọ ń bẹ̀ ni pé àṣẹ ìtọ́lẹ̀ fún ara ẹ̀ ló wá ń sọ pé ok ló wá fún Abu Hurairah radiyallahu anhu pé ok jẹ́ kí n tí ó mọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ jẹ́ kí n ṣe láǹfààní tó dáa Ayatul Kursi máa ṣe every night títàn yóò bá ti rampart kó rampart náà àṣetọ́nì gan wà proof Ayatul Kursi fún ẹ kí ni wọ́n wá kiri ó sọ fún Abu Hurairah pàtó fún Abu Hurairah Abu Hurairah wà ń sọ fún òjíṣẹ́ ńlá láàrín ọjọ́ kejì òjíṣẹ́ ńlá ní pé ẹnìyẹn olóòótọ́ ni ẹnìyẹn ọ̀rọ̀ tó sọ fún ẹ nípa Ayatul Kursi pé confam ni kò máa kàlálẹ́ kó tó sùn òótọ́ ló sọ ń bẹ̀ ṣùgbọ́n ẹni olórí òpùrọ́ ni ẹyọ kan tó sọ ẹni lóòótọ́ bàbá àwọn àlejònú Ìbílísì wọ́n fún ní olórí òpùrọ́ kí làwọn ọmọ ẹ̀fẹ́ jẹ́ ìbọn mọ́ sọ ní last week ìwé àlejònú àwọn ló ń parọ́ jù so àwọn àlejònú wọn lè àwọn ló ń dàyàn láàmú ẹ ti understand nínú àwọn ọ̀nà tí àlejònú tó máa fi ń disturb èèyàn àlejònú dẹ̀ ní kíní kan especially àwọn obìnrin mo fẹ́ sọ́ọ̀tì bẹ̀rẹ̀ kí n tó lọ síbi ògùn ni especially àwọn obìnrin ẹ̀dá kan tó rà náà mọ̀ọ́mọ̀ ẹ̀ máa tẹ́ bá wà nulẹ̀ kódà bọ́kọ yín wà ń bẹ̀ bódà bí ọkọ yín ò sí ń bẹ̀ ṣẹ́ mọ̀ ẹlòmíà òpó òun ti tilẹ̀kùn òun ti ti everywhere àwa bọ́ra lẹ̀
á ṣí gbogbo ẹlẹ́ àlìjọ̀nú ń wù ẹ́ jẹ wọ́n máa ń fall in love nínú àwọn way tálìjọ̀nú fi wọ́n máa ń wọ ara èèyàn nìyẹn ó máa love ẹ èèyàn ń bímọ fálìjọ̀nú àlìjọ̀nú ń bímọ fúnyàn confirm ni mo sọ àlìjọ̀nú live life pẹ̀lú èèyàn tó wà láyé live life pẹ̀lú àlìjọ̀nú látara àwọn nǹkan wọ̀nyí tí mo fẹ́ kà sílẹ̀ fún wa yìí so àlìjọ̀nú máa ń fall in love pẹ̀lú gbogbo ẹ̀dá ṣá but tóbìnrin ló pọ̀ jù ìbá 100% obìnrin tó ń ṣe lọ́dọ̀ ẹ̀dọ́ àlìjọ̀nú ti wá ara ẹlòmíì ó ní ìdí rúkìá ẹ̀yin ẹ̀mọ̀ ẹ rò pé ojú ẹ̀ là wọ́n gbogbo ẹ̀yin obìnrin tó máa bójú yín làgbà ọjà tó ń wọ jíǹsì tí ó ti gé tó ti ya tí wọ́n ya ní bíbí ẹgẹ́tẹ̀ àbáṣà ìdẹ̀ máa júwe fún mi àwọn jíǹsì tí wọ́n ti ṣe kíní so crazy jeans okay Abdullahi don support you so àwọn crazy jeans tí wọ́n wò pé àti boyfriend ẹ̀ ló ń láìkẹ́ àlìjọ̀nú ti wá ara ẹni o torí pé kí ni o ò ní mọ̀ nǹkan tó ń ṣe mọ́ ibi tí wọ́n fẹ́ mọ̀ pé àlìjọ̀nú ti wá ara ẹ ṣe bí nǹkan táwọn àtẹ́ǹdì sí ni out of 100% tí àwọn obìnrin tó wà láyé ń sìn mi sọ pé àwọn tó ti darúgbó àwọn tí wọ́n rọ̀tì lọ́wọ́ 90% ló ń pariwo ipe ọkọ òru ni Yorùbá ń pè kì í ṣe ọkọ òru àlìjọ̀nú ló ní interest pẹ̀lú ẹ kò dẹ̀ ní wá lójú ayé ó máa gbé ẹ ṣe fàájì yẹn lójú oorun ó máa bá ẹ lájọṣepọ̀ lójú oorun ẹni tí wọ́n ń fẹ́ láyé tẹ ọjọ́ ńlájọṣepọ̀ tó yẹ kó doyún òun lágbára tó bá wà àlìjọ̀nú wọn lágbára púpọ̀ ó máa bọ oyún yẹn jẹ́ ó máa yọ spam títí ẹ̀ kúrò ó máa fi ti ẹ̀ sí so ìwọ tẹ́ẹ̀dá ń ṣe àlìjọ̀nú ni òtítọ́ most of àwọn obìnrin wa ní wọ́ọ̀dù láyé ni mò ń sọ kì í ṣe Nàìjíríà nìkan wọ́n ní dìrúkìá wàláì ẹ kò máa wò pẹ́lú omi kó wà òkè ni kò wà òkè o ó kàn ń ṣe business ó ń ṣe oríṣiríṣi nǹkan ẹ ń wò pé ó ṣe kí ẹ máa wò ṣe sí ẹlòmíì àlìjọ̀nú ti kó sínú wọn ti fall in love pẹ̀lú wọn á máa wò pé kinní kan ló fi jẹ́ pé ẹ̀yin ìyá wa ẹ̀yin àǹtí wa bí wọ́n fẹ́ bọ́ aṣọ yín irúmọ̀ dresses ní wọ́n parí lecture náà bá aṣọ mi bismillah alámọ̀ọ́mọ̀ ló sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan bá fẹ́ ṣe máa sọ bismillah o fẹ́ mu mi bismillah o fẹ́ wẹ̀wù bismillah o fẹ́ wọnú tọ́ílẹ̀tì before kó tó ọ̀bẹ̀ sọ pé bismillah Allahumma a'udhu bika minal hubut wal habat ọlọ́run ṣọ́ mi ní agede méjì akọ àlìjọ̀nú àti abo àlìjọ̀nú tí wọ́n ń gbé nínú tọ́ílẹ̀tì wèrè ó lè sọ pé tọ́ílẹ̀tì tòun tó jáláwo tí wọ́n sì lè pàṣẹ àlìjọ̀nú lè wà ń bẹ̀ ibẹ̀ ni wọ́n ń gbé òye ẹ̀ nínú àwọn ibi tí wọ́n ń gbé ní ṣáwárò so má ṣe àwùsù so gbogbo ẹ̀yin obìnrin tó bá rí tọ́tẹ́ rí pé tí ń bá sọ̀rọ̀ tí ò gbọ́ tó sọ pójú ńlá ẹ ṣáà wọ́n náà bẹ́ẹ̀ ṣe rúkìá fún o àlìjọ̀nú ti wọ ara ẹ̀ so gbogbo fàájì yẹn dẹ̀ ni àwọn obìnrin tó bá lọ́nà ìsìn wọn máa rí gbogbo fàájì ló máa jẹ lójú oorun gbogbo ṣé mọ̀ pé àlìjọ̀nú yẹn ó rí ọkọ ẹ̀ tó wà láyé ó rí obìnrin yẹn ó mọ gbogbo nǹkan tó ìyẹn fi impress ẹ̀ àlìjọ̀nú ló jealous jù so gbogbo nǹkan tí yẹn fi impress ẹ̀ ló máa ṣe fún lójú oorun. ó jẹ ṣàwámà. ọmọ máa jẹ ṣàwámà ó gẹ̀tì ẹ̀ wọ́n máa lọ beach bẹ́ẹ̀ ni wọ́n máa gbé rìn kiri lójú oorun wọ́n máa ṣe rọ́nà ọ̀dọ́ táìmù táwọn wá ti rí pé àwọn fẹ́ máa sunrun ọmọ káwọn máa bímọ bí yẹn bá ṣe ń sún ọmọ kò ní doyún wá ní ẹ̀dá ń ṣe àlìjọ̀nú yẹn ò ní fàyè gbá láyé ó máa dúró ti lọ́rùn ni tẹ́ bá ti rẹ́ni tó ń ṣe rúkìá fún bẹ́ẹ̀ ẹ máa rí bá àlìjọ̀nú yẹn ṣe máa sọ̀rọ̀ pé ìyàwó tòun ni láyé ìyàwó ta ni òun ò lè fẹ́lẹ́ ilẹ̀ òun ti láìkẹ̀ jù níbo ni wọ́n ti wọlé kí má gba time wọ́n wọlé látara pé kí ni bí wọ́n ṣe dressing then they do àwọn obìnrin àtàwọn ọkùnrin wa náà wọ́n máa ṣe nǹkan without saying bismillah ẹ ká máa ṣe àwùsùbílà bismillah ká máa sábà ṣe lórí gbogbo nǹkan tó bá ń ṣe torí àlìjọ̀nú nínú àwọn ọ̀nà tí àlìjọ̀nú tó fi máa ń wọ ara èèyàn Nàìjíríà nìyẹn ti máa happen èyí tẹ́ máa ń da omi gbóná sílẹ̀ lẹ̀ ẹgbẹ́ mo sọ̀kan ní last week ẹni tó lọ tọ́ máa àlìjọ̀nú pa àwọn tó ń domi gbóná sílẹ̀ lẹ̀ Yorùbá gbọ́dọ̀ ẹ̀gbọ́n máa ń kọ́ wa ń gbà yẹn ilẹ̀ Yorùbá wọn kì í gbà Yorùbá náà mọ̀ kéwú díẹ̀ wọ́n mọ̀ kéwú so àwọn tó ń domi gbóná sílẹ̀ lẹ̀ tó bá tẹ̀ fẹ́ dà sílẹ̀ lẹ̀ ṣàwùsù bismillah tó bá domi gbóná sílẹ̀ lẹ̀ without saying bismillah tó bá jẹ́ orí àlìjọ̀nú ló dálé lórí àlìjọ̀nú máa wọ bọ́dì ẹ̀ bẹ́ẹ̀ ni àlìjọ̀nú máa wọ ara ẹ̀ by pour hot water on the ground mala musa get it
nínú ọ̀nà ẹlẹ́kejì nìyẹn. Ọ̀nà ẹlẹ́kẹta ìbínú àbíjù irúmọ̀ yín sọ̀rọ̀ ẹ̀sìn kí àwọn adánú bí ní kí wọ́n bínú tán táìmù tó bá ń bínú àlùjọ̀nnú lè wọ ara ẹni táìmù yẹn tó ti bínú tán. Lànábì Muhammad ẹ̀yẹ́ ká yóò bá àná Muhammad wallahi ànábì Muhammad ọlọ́run ṣàpọ́nlé fún púpọ̀ jù. Ogbọ́n ọ̀tọ́ ní Muhammad sọ ní sallallahu ta'ala alaihi wa sallam ó ní tó bá ti bínú tó ti bínú tán tó bá yẹ kó rí ìjókòó ló wà dìde tó bá pò wà lórí ìdúró ni lọ fi bínú tó ti bínú àbíjù yàrá ìbínú angry normal ìbínú ni àbí anger short temper ìbínú tó high jù ní àbí ìbínú tó high yẹn mú sọ bó ṣe ti bínú yẹn àjọ̀nú máa wá rẹ̀ so ànábà tó ẹ̀pọ̀ jókòó ni dìde dúró tó ẹ̀pọ̀ òdúró tó fi bínú ni jókòó sórí tánìjọ ó ti imposition ebe ògbó ìwé ẹ̀rọ o ti imposition inconvenient àlùjọ̀nú tó fẹ́ wọ bọ́ọ̀dì ẹ̀ ní táìmù tó ń bínú yẹn ẹ̀sẹ̀ lọ́sàn so definitely ọlọ́dẹ̀ sọ fún wa pé iná láha máa àsọ bìrì náà ẹ̀yin onísùúrù lòun máa wà so kò sí nǹkan tó fẹ́ fi bínú ṣe kákẹ́kọ̀ọ́ yẹn bẹ́ẹ̀ tó bá bínú àlùjọ̀nú á fún wa ara ẹni ó lè má ní nǹkan tó máa fi yanjú ẹ̀ so ẹ jẹ́ ká máa ní sùúrù so nínú àwọn ọ̀nà tí àlùjọ̀nú tó fi máa ń wọ ara èèyàn òun náà ni pé irúgbẹ́ ṣe ń wò mí ìsìn bó ṣe wù kó mọ mi sọ̀rọ̀ lásán ó dẹ̀ pé mo ń sọ náà tí mi ń kéwú tọ́lọ́run ni mo ń sọ gbogbo èdè lọ́lọ́run gbọ́ nǹkan tó fi lè mú àlùjọ̀nú gbọ́ gbogbo èdè kò sédè tálùjọ̀nú ò gbọ́ so ká máa sọ bọ́lọ̀ tó dára so ìbárèyàn tó ń ṣe lẹ́kṣọ̀ Yorùbá tí ò kéwú ẹ lísìn sí irú ẹ̀yí tá ń ṣe náà tá ń kéwú náà ó wà òkè kí ni mẹ́fà ń bẹ̀ ni pé ẹni bẹ́ẹ̀ pay attention ṣe é pàmò múfì kan wà tẹ́ máa ń wò tó máa pay attention anything tó bá ń ṣe tó kó pay attention kan tó ti enjoy ogẹ́tẹ̀ pornography ó máa lè tó ń wo fíìmù àwọn aṣẹ́wó lórí TV àbí lórí fóònù ẹ̀ tó máa lè máa pay attention gan àbí music táìmù tó fi ń enjoy ẹ̀yẹn àlùjọ̀nú lè wọ ara ẹ̀ mi ní sọ́tọ̀ fún yín àmọ́ máa sọ díẹ̀ díẹ̀ ni bẹ́ẹ̀ ni àlùjọ̀nú lè wọ ara èèyàn ní táìmù tí wọ́n fi ń wo àwọn fíìmù tí ò ní kíní àlùjọ̀nú lè wọ ara èèyàn ní táìmù yẹn then gbogbo wa ta máa ń bẹ̀rù ẹ̀dá pẹ̀tùrọ̀ lọ iṣẹ́ ọwọ́ ẹlòmíì ló máa ń jẹ́ kó bẹ̀rù ẹ̀rù òdá nínú gbèsè ayọ̀ máa dámọ̀ tó bá jẹ́ ní tó máa ń bẹ̀rù gan àlùjọ̀nú máa wọ ara ìṣeré gbogbo ẹ̀dá tó bá ń bẹ̀rù kó lọ máa jẹ́ káyà ń lò ẹ̀ tó bá ń wà fairness tó máa ń bẹ̀rù tí wọ́n bá yẹ pé ẹ̀ṣẹ́ rẹ̀ sàn tí wọ́n yí o ń bẹ̀rù fí ẹ̀ mọ́nà musa àlùjọ̀nú máa ń wọ́rọ̀ ara wọn bẹ́ẹ̀ ẹmọ̀ o máa imagine ṣe bó ṣe imagine kí ní yẹn ó rí ní o because these people wọ́n wù ẹ́ ní ẹ lẹ́bàá lọ sínú Suratul Araf 27 ògbọ́n ọ̀tọ́lọ̀ sọ bẹ́ẹ̀ ni ọlọ́run sọ̀rọ̀ àṣetọ́n ó wá ń sọ fún wa pé innahu yarakum uwa wakọ̀ bí ìlú ohun mi àìṣù látara ọ̀nà o ọlọ́run ní àṣẹ ìtọ́ni àti àwọn ọmọ ẹ̀ àtàwọn àlùjọ̀nú ẹ̀ àṣàyàtì gbogbo wọn papọ̀ innahu yarakum ibi tí wọ́n wà wọ́n ń wo ẹ́ o uwa wakọ̀ bí ìlú ohun mi àìṣù látara ọ̀nà o ìwọ ò lè rí wọn ní ibi tí wọ́n wà wọ́n ti wo ẹ yẹn you can never see them Suratul Araf ni mo ń sọ fún ẹ oh get it ó lè rálìjọ̀nú gbọ́n àwọn ẹ̀ ń wù ẹ́ ọlọ́run proof ẹ̀ pé wọ́n ń wù ẹ́ so ẹ jẹ́ ká máa ẹtì ẹ̀rọ sọ́ọ̀lì bẹ́ẹ̀ àfà so gbogbo àwọn fọlọ́ríkà kéèyàn ẹlòmíì kò ní sálámọ̀ kó tó wọlé ó wò pé kò kúkú séèyàn lé o lòún tilẹ̀kùn àwa mírùn ba ẹgbẹ́ o má gbàgbé o so dìbò bá rẹ̀ fi ẹ̀ tó bá ìgbà wọn láyè sí ilé yàn ó rí pé spoon ẹ máa ń sọnù síbí àmọ́ kó tó máa ń kó síbí. ó fọwọ́ sí abẹ́ pílò kò bá ń bẹ̀. ó fọwọ́ sí abẹ́ pílò kò bá ń bẹ̀ ó gbé góòdù sílẹ̀ kò bá ń bẹ̀ mo ti tírìtì yẹn that is why tó bá jẹ́ mùsùlùmí nǹkan ẹ̀kọ́ sínú nǹkan tó jẹ́ safe tó lè parí báyìí tó bá parí báyìí wọn ò bíire bismillah parí bó ṣe bismillah anything tó bá lock àlùjọ̀nú ó lè open ẹ̀ ẹ̀yìn ó lè àtàwọn àfáà tí ò rí ìran àti babaláwo àti òlí tí ò rí ìran tí wọ́n ní àlùjọ̀nú ló jí nǹkan èèyàn tí kò dẹ̀ rí èèyàn ló jí kí ní àlùjọ̀nú ẹ̀mí sọ fún ẹ ìwọ tó bá mọ̀ pé ó ń lọ àlùjọ̀nú ó lè unlock nǹkan tó ti never nǹkan tálùjọ̀nú lè mú irú kí ní ìsìn mú àjù síbi yìí ṣẹ́gbẹ́ mi ẹsẹ̀ yẹn ìsìn bí mo ṣe ń bọ̀ láti gbòòrò mo bọ́ ṣẹ́yìn mo bọ́ àgbo mo kó sórí bí
ó ti yẹ sí but ó kò ní kí o wardrobe ò ní kí o kàn fábà ẹ̀ ó kàn dà nǹkan sínú o pàdé wàláhì àlùjọ̀nnú ò lè ṣí tó bá kó nǹkan sínú wardrobe ẹ̀ tó pàdé báyìí tó bá lọ tó rí èèyàn ló gbé èèyàn ló mú you understand mo lè prove ẹ fún ẹ bẹ̀tì kì í ṣòní ẹni tí àlùjọ̀nnú fẹ́ mú adárúkọ owó yẹn fún ẹ ní next week ìfẹ́ dárúkọ yẹn sìn àlùjọ̀nnú ti jáde sí lórí omi so dẹ̀ wá bí ọgbọ́n bí ọbẹ̀ gbọ́ kíní tó wà lọ́wọ́ ẹ̀ ó ní nǹkan tó ń sọ àlùjọ̀nnú dẹ̀ wọnú ó dẹ̀ tán ó fọgbọ́n tán àlùjọ̀nnú dẹ̀ wọnú kíní yẹn bí àgébà tó nílọ̀ bó ṣe wọlé ó dẹ̀ lọ́ọ̀kì ẹ̀ pa ó dẹ̀ lóògùn kò ní kankan ẹsẹ̀ ọ̀sán ní sí so bẹ̀rẹ̀ wá di next week torí tọ́pìkì tá ń lọ lónìí so àlùjọ̀nnú ò lè mú anything tí ẹ bá lock but especially tá bá mú mi kù cover máa cover nǹkan pẹ̀lú bismillah máa cover tó bá open ẹ̀ gan ṣe bismillah tó gbé sílẹ̀ kò ní débẹ̀ láéláé so ẹlẹ́kejì tí mo fẹ́ ká lọ mọ̀ ìwọ tó ń ṣoògùn ṣùgbọ́n pé mo sọ pé àwọn àlùjọ̀nnú ló ń control oògùn ṣùgbọ́n pé mo ti prove ẹ̀ fún ẹ sọ pé èṣù ó ṣáà ti di tẹ́ṣù sọ pé àdàbí sàìmọ́ náà lo oògùn ó ti yí ẹ òun ló lè gbé wá ṣẹ́dọ̀ pé àwọn oògùn yẹn àwọn àlùjọ̀nnú ló lọ ń gbọ́ láti tí wọ́n láwọn lọ ń gbọ́ láti sọ́mọ̀ tí wọ́n create rubbish tí wọ́n fi ìgbàdàn fi bomọ́ tróònù wọn ìgbàdàn bomọ́ tróònù yẹn làṣetọ́nì wọn á sọ fún wọn pé àṣetọ́nì ni oògùn ni ànábì Sùlẹ̀mánù ń lò ó ṣe rántí bóyá sọ pé oògùn ànábì Sùlẹ̀mánù ń lò yẹn ipe wọ́n wá ní kó prove ẹ̀ fáwọn torí ó ṣe ìjì sẹ́yìn ni ó wá prove ẹ̀ fún wọn pé ok ibi tí ànábì Sùlẹ̀mánù jókòó sí gangan níbi tróònù ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká lọ wú bẹ̀ ẹ rí gbogbo agbára tóun àṣetọ́nì kò sọ pé òun àṣetọ́nì ó ń bá wọn sọ̀rọ̀ bí wọ́n máa ń bi ni pé ẹ rí gbogbo nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ ẹ ṣe nǹkan báyìí só fóun wọ́n wá lọ síbi tróònù ànábì Sùlẹ̀mánù wọ́n wá wú gbogbo àwọn agbára yẹn jáde padà ibẹ̀ náà ló ti rí oṣó tó dájú tó ń ṣe ibẹ̀ ló ti rí ibẹ̀ ló ti ń bọ̀ wọ́n wú gbogbo àwọn kinní yẹn àwọn agbára ní òkùnkùn tánàbí Sùlẹ̀mánù ti gbà yẹn wọ́n wá wú padà jáde mo fi sọ fún ẹ pé ibi tá máa wá gbogbo àwọn ìpínlẹ̀ agbára sí Palestine Jerusalem Cairo ìlú Pharaoh àti Babylon tó lọ́wọ́ bá sọ pé wọ́n mọ́ àǹzẹ́là alálùmọ̀lákẹ́ níbi Babylon Haruta wa Maruta that is Iraq so ibẹ̀ yẹn ni generation àwọn nǹkan wọ̀nyí ti ń bọ̀ wá ẹ̀sẹ̀ ọ̀rọ̀ sáà nìyí so ó lè ṣe oògùn dẹni ọlọ́run àṣẹ ìtọ́ni fara ẹ̀dẹ̀ mọ̀ pé oògùn kò wà òkè ká máa gbọ́ orin àwọn orin tí wọ́n lùlù sí àwọn orin tí ò ní mínì àwọn fídíò tí ò ní mínì tó wá pay attention ju anything lọ àṣẹ ìtọ́ni àwọ̀ ara ẹ àbí kí wọ́n máa ṣe oògùn àwọn oògùn yẹn ó ti pa nǹkan pọ̀ mọ́ màláìkà lọ́lọ́run ní kó máa ṣọ́ wa abẹ́mọ̀ afámusa màláìkà ló ń ṣọ́ ẹ̀ ṣórí bóyá tí ṣóògùn yẹn màláìkà ti stop iṣẹ́ o confam lèmi sọ fún ẹ tó bá ti ń ṣe nǹkan tó against Islam tó against ọlọ́run màláìkà máa síwájú ó máa stop iṣẹ́ màláìkà rẹ̀ lágbára jàlìjọ̀nú lọ àti kọjá lọ́wọ́ àwọn last lecture wa lọ́wọ́ ìjà àwọn àlìjọ̀nú àtàwọn màláìkà àwọn màláìkà pa gbogbo wọn run ni wọ́n wá ẹmọ̀ báwọn ọmọ ìmá ń já Nàìjíríà àwọn ọmọ tàwọn ìmá ń já Nàìjíríà fún wá náà pàdé wọ́n fún lé wọn àwọn màláìkà wọ́n pa gbogbo ìlọ́tọ̀ fàlìjọ̀nú wọ́n lé àwọn míì wọ́n lé wọn kìí ṣe ogun wọn ni wọ́n pa tán táìmù yẹn ni Ọlọ́run ọba fi ní kí wọ́n gbé èṣù wá torí táìmù yẹn àṣetọ́ni ṣe ń sin Ọlọ́run ọba orúkọ ẹ̀rẹ́ ń jẹ́ Azazilu nígbà náà ó ń wọ́ṣípù Ọlọ́run Yemin Shimal Mashrik Maghrib gbogbo orígun ẹ̀rọ àgbáyé ló kò síbi táṣe tọ́ni ò ti sin Ọlọ́run ní táìmù yẹn ṣùgbọ́n àlìjọ̀nú ni òun ló fi dàrú mọ́ àwọn èèyàn míì lọ́wọ́ àwọn apá kan ń pè ní màláìkà apá kan ń pè lálìjọ̀nú orí ọ̀fẹ́ lórí ó wá fayọ̀ fọ́ bó ṣe ń sin Ọlọ́run ọba tọ́lọ́run bá dẹ̀ fẹ́ kógun ja àwọn àlìjọ̀nú òun dẹ̀ wà láàrin àwọn àlìjọ̀nú ní táìmù yẹn wọ́n dẹ̀ pa gbogbo àwọn àlìjọ̀nú tán Ọlọ́run bá ní ẹ máa bá mi gbé Azazilu ẹ máa gbé bọ̀ wá sí sánmà kó máa bá yín gbé pẹ̀lú àwọn màláìkà lọ́wọ́ previous lecture wa ó ti wà ń bẹ̀ so àwọn àlìjọ̀nú ọkọ̀ gbórí ilẹ̀ màláìkà lágbára àlìjọ̀nú lọ àwọn àlìjọ̀nú Ọlọ́run bá ní pé kí ni finari samun adáwọn láti the smokeless fire ibòmí olómìnari maharaja àpapọ̀ iná tó papọ̀ nari maharaj yà àpapọ̀ iná
tó wọn lọ́wọ́ bá fi kírẹ́tì àlùjọ̀nú kí ló fi dáwọn màláíkà núrùn ìmọ́lẹ̀ kò jọra wọn ọjọ́ tí wọ́n bá fojú kọ màláíkà àwọn lálùkẹ́ àmà ní iṣẹ́ wọn ò jọra wọn ẹ̀rí tí ọlọ́run ọba tó bá sọ fún Abdullahi Jibrilu pé kó wá fún ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam tó bá rí kó wá fún ní fáàsì kan ìgbà míì tí ni Jibrilu bá tó ní wọ́n béèrè pé àfá ànábì Muhammad Abdullahi Jibrilu ni sallallahu alaihi wasallam tí ní ẹ̀ bá dùn tí ni Jibrilu bá dùn gbà míì láti fi ádì nígbà fáàsì ní fánàbì Muhammad ibi tó lọ́wọ́ bá ti fún tó ti mú nílò ìlmà fún sí yẹn àti bẹ̀ àtayé yẹn láti máa kébọ̀ ànábì Muhammad ẹ̀ máa gbọ́ láyé àlùjọ̀nnú wo ló lè ṣe bẹ́ẹ̀ àṣẹ ìtọ́nì yìí bó ṣe gbé láàrin àwọn màláíkà tó tún fàyàfọ́ tó lọ́wọ́ ogun Badar yẹn wọ́n pẹ̀lú kan ní Suraka àṣetọ́nì wá wọ ẹ̀wú ẹ̀ ó wá wọ àwọ̀ ẹ̀ mo sọ pé àṣàyátìn àwọn àlùjọ̀nnú wọn máa gbá ẹ̀wú èèyàn wọ ní ó wá wọ ẹ̀wú ẹ̀ ó ṣe wọ kì í ṣe pé ó wọ aṣọ ẹ̀ báyìí ó gbé àwọ̀ Suraka yẹn wọ̀ bí pé fẹ́ pù wọn fún ogun Badar ó dẹ̀ tàn wọ́n rẹ̀ ṣe kí so wọ́n wá dé bí ojú ogun pé ogun ti ń lọ pé kí nìkan kan ọlọ́run ti rí lẹ́fìrí pé Bádárì Sùgírọ́ wà Bádárì Kùbùrọ́ wà Bádárì Sùgírọ́ ó dà pé wọ́n wíìnì àwọn gẹ̀gẹ̀ rí wíìnì Bádárì Kùbùrọ́ ó dà pé àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti sọ àwọn màláíkà kalẹ̀ bẹ́ Abdullahi Jibrilu ṣe yọ àṣetọ́nì tó gbé àwọn Suraka bó ṣe rí ó ti rí pé Abdullahi Jibrilu lọ tọ́lọ́run ti rí ètè tó fẹ́ dá bó ṣe ń sá lọ nìyẹn Àbújá ni wọ́n ń pè pé Suraka but ájọ wa ń pípẹ́ láti jagun ẹni ọ̀fáàmù lèmi sọ ó wà nínú Muslim you understand so àṣetọ́nì àtàwọn àlùjọ̀nnú wọ́n lágbára púpọ̀ àmọ́ wọn nígbàlà so tó bá lọ sí mọ́ṣáláṣí tó fẹ́ lọ kírun màláíkà tó wà pẹ̀lú ẹ ọjọ́ ń lọ ni definitely tí màláíkà fi wà pẹ̀lú ẹ kò sí aburú tó lè ṣe confam ni o aburú tó wà bẹ àdánwò ni torí kò sí nǹkan tó tún màláíkà tọ́lọ̀ ní kó máa ṣọ́ ẹ tó bá ń pè lórí fóònù tí kìí ṣe kọlù àbòsí ló ń pè tó jẹ́ kọlù àtúnṣe àbó ń bẹ àwọn màmá ẹ àwọn òbí ẹ wò àbó ń parí ìjà fihàn méjì tó jẹ́ kọlù tọlọ́run màláíkà wà pẹ̀lú ẹ̀ ń táìmù yẹn gbogbo nǹkan tó da ámọ́lù sọ́ọ̀lì apátápátá tó jẹ́ṣẹ́ rẹ̀ tọ́lọ́run bá sọ fún wa gbogbo ìgbà tó bá ti ń ṣe màláíkà wà pẹ̀lú ẹ̀ tó bá ti ń ṣe nǹkan tó yòdì sọ́lọ́run ọba màláíkà máa stọ́ọ̀pù iṣẹ́ aburú máa dé torí kò lè wọ́ọ̀kì papọ̀ báwo lẹ ṣe máa lọ fi tọ́kì gba pọ̀ mọ́ àbí àwọn máa ń pe kíní ẹ oyè lọ fi góòdù gba kíní kan màláíkà aṣọ ẹ olóńpàlìjọ́nú wèrè màláíkà ń ṣọ́ wa náà lópin ìmọ̀lá bá ń ṣe nǹkan tó dáa ṣé aṣọ ògùn rí ni aṣọ ògùn dáadáa náà a lè ṣe gbogbo àwọn kan dandan yìí bẹ̀tẹ̀ ò ní nǹkan sùn ìgbà tí mo ṣe gbogbo nǹkan wọ̀nyẹn gan mi lè sọ mi kì í sọ̀rọ̀ gan mi kì í sọ̀rọ̀ so àwọn màláíkà ibi tí wà tí wá mọ̀ ní pé èṣù nínú àwọn question tí wọ́n bi wá èṣù ló máa ń tú àṣírí ẹ̀yin olóògùn bẹ́ẹ̀ ni Ọlọ́run bá wá ń sọ fún wa ní Suratul Araf ó sọ fún wa pé àti ibi tọ́lọ́run bá ti proof ayà ẹ̀ fún wa Ọlọ́run bá ní walaqad sara'na kathiran minal jinni wal insi Ọlọ́run bá ní walaqad àwọn Ọlọ́run ọba làkọ́dí àwọn Ọlọ́run sara'na kathiran minal jinni wal insi Ọlọ́run ní walaqad confirm dájúdájú láìsíyèméjì ẹ̀tì ọ̀dọ̀sán tó ní pé nǹkan wà confirmed sara'na create àwádá walaqad sara'na kathiran minal jinni wal insi Ọlọ́run bá ní pé àwọn Ọlọ́run bá adá àwọn èèyàn minal jinni wal insi adá àwọn àlùjọ̀nnú àti àwọn èèyàn kẹsíran tó ti lọ wà ń bẹ̀ yẹn ó yẹ kẹrù ayé ti máa bá ẹ kẹsíran mí ní nǹkan tó pọ̀
nǹkan tó pọ̀ definitely kò bá jẹ́ èèyàn méjì ló wà àlìjánnà èyí tó wà lọ́kàn èmi àti àtàlájọ máa ń rò pé ṣé China náà àwọn China tó ń jẹ kiri ṣé wọ́n máa wọná ṣé àwọn òyìnbó tó wọ́n kíkiri ṣé wọ́n máa wọná kò kọ́ lọ́hùn o kò bá jẹ́ èèyàn méjì ṣe bóun ló kírètì wa kí ló kàn kí ló kàn lọ́hùn ọlọ́run àwọn tí ò fún ẹ lọ́mọ igi tó wà lẹ́yìn ilé igi bẹ́pẹ ó so ọmọ kò ló ń kà igi máńgò ó ń so ọmọ ìwọ èèyàn kò fún ẹ lọ́mọ adìyẹ ń fún lọ́mọ ó fún pẹ́pẹ́yẹ lọ́mọ so torí kí ni yẹn wà lọ́kọ̀ àwọn èèyàn pé how come ọlọ́run àṣẹ nígbà iná bá wò irọ́ ní jàre wàá mọ̀ lọ́jọ́ náà ọlọ́run ní wọ́n kọ́ni sarana kasiran minal jinni wal insi àwọn ọlọ́run ọba kírètì sarana kírètì a lot kasiran a lot minal jinni nínú àwọn àlìjànú wal insi nínú àwọn èèyàn wọ́n kọ́ni sarana lijahannama sorry wọ́n kọ́ni sarana lijahannama kasiran minal jinni wal insi oyè àwọn àkà lórí ni àìsàn ìwò sí ni wọ́n rẹ̀ kò mọ́ kéwú o gẹ́tì ẹ̀ so wọ́n lọ́kọ́ ní sarana lijahannama kasiran minal jinni wal insi ọlọ́run ní àwọn ọlọ́run akírẹ́tì lijahannama akírẹ́tì iná jahannama kasiran fún ọ̀pọ̀lọpọ̀ minal jinni nínú àwọn èèyàn wal insi nínú àwọn àlùjànnú wal insi àti nínú àwọn èèyàn irú àwọn wà ní la'unqulubu la yafqahuna biha àwọn èèyàn yìí a fún wọn ní ọkàn kọlíbù kùlúbù the plural of kọlíbù Malam Musa so a fún wọn ní wọn lọ́kàn wọn wá pàṣẹ ọkàn yẹn ṣe àpapọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ fún ẹ wọn wá pàṣẹ ọkàn yẹn láti fi tíǹkì adẹ̀ fún wọn nínú àwọn tọ́lọ̀ bá fi ti torí ẹ̀ ìwọ tó ń sáìdì pé Ògún dá àfẹ́mà ìdíkí ní ẹ̀ṣẹ́ ìwọ tó ń sáìdì pé Ògún dá ẹ rí pé nínú Ògún wà rí àwọn tó ń lo human part ẹlòmíì alọ́wọ́ òkú wọn kà mọ́ bẹ́ẹ̀ àwọn míì wọ́n fẹ́ gbé orí òkú orí èèyàn àbí human part wọ́n gbé sínú mọ́tò báwọn ṣe mú wọn àṣeyìtọ́ni yẹ ìdúkúmù lè fákírọ̀ wọ́yá múrukùn bèlè fàṣáyì àṣeyìtọ́ni ní pé òun máa dẹ́rù òṣìbá ẹ wọ́yá múrukùn bèlè fàṣáyì wọ́n máa tọwọ́ ẹ̀ síbi ìwà bàjẹ́ àṣeyìtọ́ni tó ń tíṣì ẹ láwọn oògùn yẹn kì í ṣe wọ́n ló ń tíṣì o sórí ibi tó gùn tó àkọọ́lẹ̀ tó bá yẹn ọ̀rọ̀ tí mo ń sọ ẹ mọ̀ ní tí gbogbo àwọn èèyàn fi ń jáde pé ògùn da wọ́n bá àkọọ́lẹ̀ yẹn lẹ̀ mo sọ ní last week wọ́n bá àkọọ́lẹ̀ ìwé ògùn ìwé àkáǹtì ó bá ń lẹ̀ kò mọ ibi tó ti ń bọ̀ ṣẹ́rí gbogbo àwọn oògùn wọn yẹn àwọn bàbá kan ẹwúrọ àwọn àjẹ́sí àwọn ẹ̀mí kan ló ń bá wọn ṣiṣẹ́ ẹ̀mí àlìjọ̀nú ló wà lára ẹ̀ ló fi ń ṣe gbogbo iṣẹ́ yẹn oṣó ẹ̀mí àlìjọ̀nú ló wà lára ẹ̀ ló fi ń ṣe gbogbo iṣẹ́ yẹn àwọn tí wọ́n gbóná nínú oògùn tí wọ́n kọ àkọọ́lẹ̀ sílẹ̀ láwọn tó ti lọ bí ilé karùn-ún sísìn àwọn yẹn wọ́n ń bá àwọn àlìjọ̀nú sọ̀rọ̀ tálìjọ̀nú á sọ fún wọn pé mú nǹkan báyìí papọ̀ ṣe báyìí ó máa ṣiṣẹ́ báyìí tó ń bá ti wá ṣe ánọ́tì kìíní yẹn sílẹ̀ òun níwé míì ọmọ ẹ̀ àtúbà ọmọ ẹ̀ náà àtúbà bàbá túbà ọ̀dọ̀ lẹ́ ń bá yẹn o ẹ lọ́jọ́ dànù o kọ̀ǹfàmù ni o gbogbo àwọn ìwé tí mo tún kà sílẹ̀ yẹn náà nípa ti tírà tí yẹn tún fà mọ́tàlìjọ̀nú mo sọ̀rọ̀ sí irú arúta wà mọ́rúta àwọn arúta tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ sí bábílọ̀ yẹn àṣírí ẹ̀ wà wọ́n ta tírà ẹ̀ sí irú arúta wà mọ́rúta arúta tí ọlọ́run sọ nínú Suratul Baqara pé àsọ̀wọ́n kalẹ̀ àwọn múbá usulul hikima àwọn Nuru Rabbani àwọn tírà wọn yẹn pọ̀ tí wọ́n àwòsíti àlùjọ̀nú àtàwọn ọ̀pá yẹn ẹlòmíà ní ẹ̀ṣẹ̀ orúkọ ọlọ́run ni kò mọ́ àṣìlíyà kò mọ́ ibi tí àwọn orúkọ yẹn ti ń bọ̀ àwọn kan ni wọ́n ti fún kódà kì í ṣe 5 forefathers 8 fathers tí kíní yẹn ti ń bọ̀ alùpàdé ń fún yín ní púrùfù ẹ̀ẹ́dẹ̀ fẹ́ gbọ́ ló fi sọ wípé la'unqulubu la yafqahuna biha wọ́n ní ọkọ̀ wọn ọ̀dẹ̀ ronú ẹ̀rì pẹ́lú ní alọ́ra orí òkú adẹ̀ tó sọ fún yín pé òkú kò lè àpí àmọ́ kí ló wá lọ ń tú àṣírí ẹ̀ adẹ̀ ó dẹ̀ mọ èmi àti ẹ̀ mọ̀ pé àlìjọ̀nú
àtẹ̀ṣù bàbá wọn gangan ló ń control nǹkan tó ń jẹ́ spiritual tó ń jẹ́ spirit jù tó ń control oògùn. bàbá àlìjọ̀nú náà àṣetọ́ni ló ní pé ló ní kí o jáde gẹ́gẹ́ bóyá ti sọ fún wa nínú àlùkùrẹ̀ hánì yẹ ìlú kùmùlì fákẹ́rọ̀ wáyà múrukú bílí fàṣáì o mọ̀ máa dẹ́rù òṣìbá ẹ wọ́n rí pípẹ́ ẹni olúkàlùkù dẹ̀ fi sí jù oògùn owó yìí náà ni ó fi ìgbẹ́ jẹ búrẹ́dì wọ́n rí pé latest nìyẹn tẹ́bẹ́ wo gbogbo àwọn tó ṣe ìgbẹ́ jẹ búrẹ́dì yẹn kì í ṣe oògùn olólówó o ṣẹrẹ́ ni tí information yẹn wá bá tàlìjọ̀nú á dẹ̀ pàfọ́ọ̀mù ẹ̀ wọ́n á dẹ̀ nóòtì ẹ̀ sílẹ̀. So àlìjọ̀nú oògùn tó wá fẹ́ ṣe yẹn wọ́n kà sílẹ̀ odidi gúnugún odidi ẹyẹ àkàlà odidi kìíní kan orí òkú kò wá lówó tó fẹ́ fi lọ ra orí òkú lọ́dọ̀ àwọn tó ń ta ó wá wọ pé òun fẹ́ lọ wú orí òkú ní burial ground àbó lówó kò sí nílùú tó wà bí èèyàn ń gbélé kò sí ẹ pé kò ìgboro nìyẹn wà ẹ tó wọ́n fẹ́ lọ rà níbi irú Iléṣà ṣé mo pé kò yẹ kí èṣù ibi tí wọ́n ti mọ̀ pé èṣù kan mú yín ṣeré ni èṣù kan wéyàn kúnra ni òun make nice bẹ́ẹ̀ yẹn come on èṣù kan wéyàn kúnra ni bó ṣe ń wá gbogbo àwọn kíní wọ̀nyẹn number one bó ṣe ń wá orí òkú kiri tó ń wá gbogbo àwọn materials ìyá yẹn èṣù ń yọjú sọ́lọ́run o ó ń sọ fọ́lọ́run pé look wo ara àwọn ìjọ tí mo sọ fún ẹ kó má jà ń táìmù yẹn ìwọ ọlọ́run fún ní fátíà kó máa ṣe kò ṣe ó gbowó oníkóṣe Latifu 129 ó máa dá lóhùn o kò dáhùn òun èṣù òun sọ pé kó lọ wá gbá kó lọ wọ́ orí gbá kó lọ wọ́ orí àwòwò orí òkú ló ń wá kiri ẹ̀ sórí. You understand? Èṣù yẹn tó ti wá fún item yẹn tó ti ń wá kíní yẹn ó wá ti gẹ́ẹ̀tì gbogbo item ó wá kúrò lẹ́kọ̀ọ́ ó fẹ́ lọ Iléṣà mo máa náà ń fẹ́ sọ́fílẹ̀ o mo wá lọ Iléṣà tó ra àtá láìfò ni mo wá lọ Iléṣà ó wá lọ Iléṣà ó fẹ́ gbórí òkú láti Iléṣà máa bọ̀ wá sí Èkó ó ti gbé ó ti ra orí òkú ẹgẹt Lizzy ó ṣe é o gbogbo ẹ̀yin àfáà tí wọ́n mú torí àwọn àfáà lèmi máa sọ ẹ̀sìn mi ò kì í ṣe Christian ẹ̀sìn mi ò dẹ̀ kì í ṣe kíní but àfáà no I'm not a Christian mi dẹ̀ kì í ṣe babaláwo Muslim àfáà rẹ̀ ní inú Muslim ló wà tó bá lébi ò kì í ṣe àfáà bàbá mi jáfa bàbá mi jáfa you understand so mo lè sọ̀rọ̀ nípa yìí you understand so o lè lébi ò kì í ṣàfà èmi ò sọ pé mo jáfa tẹ́lẹ̀ torí àfáà tó ń pera ẹ̀yẹ gan èdè Hebrew ni Hebrew language ni alpha àwọn àfáàfẹ́ kì náà ló ṣe ń jẹ̀ sí alif ẹnìkan ṣoṣo tó rẹ́pò ẹgbẹ̀rún èèyàn òun ló wá borí òkú lọ́wọ́ ẹ̀yìn so bó ṣe gbé orí òkú láti Iléṣà ó fẹ́ máa lọ sẹ́kọ̀ọ́ ó fẹ́ lọ kó mọ́ gbogbo àwọn orí nǹkan tó ti ra ẹ kó sọdọ́ ògùn àfà ẹwọ̀n pé nínú yín máa ń sọ pé òkú gbogbo mọ́tò ló ń kọjá wọn ọ̀dá gbogbo mọ́tò dúró àwọn ọlọ́pàá checking point wọn ọ̀dá gbogbo mọ́tò dúró mọ́tò tó ń wá tó gbórí òkú sí yẹn àwọn ọlọ́pàá wá dá dúró àfà àṣẹ́mọ̀ pé ìrọ̀tún máa ń pọ̀ nínú bọ́ọ̀sì tèrò pọ̀ wàláì tàláì confam lèmi sọ o wọn tún wá ní ṣẹ́ẹ̀kì anybody direct ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n máa lọ can we see your load we want to check it confam ni mo ń sọ fún ẹ báwo ló ṣe mọ̀ nínú ẹ̀yẹn àfà babaláwo yẹn máa ń sọ pé orí mi burú pé orí òkú mi pé orí ẹ̀yà wèrè kò ló lọ sọ fọlọ́pàá wàláì kì í ṣe òkú yẹn àṣẹ ìtọ́nù ṣàìtọ́nù ìbílíf ló lọ ti sọ fáwọn ọlọ́pàá pé mọ́tò pupa tó ń bọ̀ ẹ̀ bọ́bọ́ tó wọ jàlábíà tó kó tẹ̀sí bá sọ́run yẹn kì í ṣàfá o ẹṣẹ́ kí ẹrù ẹ̀ wàláì àṣetọ́nù tó ń wá mẹ̀tíríà tó fẹ́ fi jó oṣó lẹ̀ tó ti wá àfù sí Èkó tó wá orí lọ sí Iléṣà wàláì òun ló tún kó báyìí dúrọ́bìlì ká ó ṣàtìrí ọlọ́run kí ni àtà ìzáàdá òmùlì mọ́ tó kọ́lá àwọn bí irin jí onílà alẹ́ amúlù sọ́ọ̀lì àfihàn tàràkìtù kàlá iná akẹ́lùmọ̀ tó wà kọ́ ìlú wà mí wọ́rọ́ yìí báríṣà ilẹ̀ ẹ̀rọ ìwàṣù ṣókù tó wà ní bàrẹ̀sáwò tó gé orí ẹ̀ òun ló fẹ́ wá sọ fọlọ́pàá àṣẹ ìtọ́nì bí tí àwọn kò sọ́nà níbi ogun nìyẹn ní sọ̀rọ̀ ogun wo san torí mọ̀ náà fi kílẹ̀ lòmíì kò jọra wọn dẹ̀wọ́ òṣèjọ mọ́ ogun arísìkí ogun ìmùlẹ̀ àwọn àgbà ṣe rí pé gbogbo àwọn ìmùlẹ̀ àgbà yẹn ó ti kúrò nínú ẹ̀sìn kí ló jẹ́ ìmùlẹ̀ àgbà àwọn tó ń pè lágbà ìṣẹ́bọ̀rùn làwọn àjẹ́ àwọn ọ̀fẹ́ máa lárúkọ mọ́ wọn lórí ni ó bí àwọn àjẹ́ ìdá ìní àdìjọ ọdún náà ni wọ́n bá ṣiṣẹ́ ìwọ ìmáàmù wọn ní àfikún ní ìmùlẹ̀ àwọn àgbà
sórí pé kò sí irun ohun àwọn àjẹ́ ẹjọ́ tani àwọn àjẹ́ tani ọ̀gá àwọn àjẹ́ ẹ̀mí wo làwọn àjẹ́ ń lò ẹ̀mí àlìjọ̀nú ni náà àwọn àlìjọ̀nú náà lè sọ ìbáàdì àlìjọ̀nú kọ́sìtún tọ́lọ̀ ti sọ fún wa nínú Suratul Jinn tó dẹ̀ ti sọ fún wa ní lásù ìkẹ́ àbíyàfà tí ó ń bẹ nínú àwọn èèyàn kan máa wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn àlìjọ̀nú ẹ understand this so ọlọ́wọ́ ní wọ́n lọ́kọ́ ní sarana kaseeran minal jinni wal insi lahum qulubun la yafqahuna biha àwọn ọlọ́run confirm má rò péré ni ìwọ́n tó rò pé kò sí judgment mọ́ ọlọ́run ní wọ́n làkọ́dí confirm wọ́n làkọ́dí for sure wọ́n làkọ́dí over stamp làkọ́dí 100% làkọ́dí èmi ọlọ́run bá tó fi NAFDAC number sí fún ẹ what zarana mo create lè jẹ́ ànẹ́mà mo dá àlìjẹ́nà èmi ọlọ́run ní àlìjẹ́nà mo ní jahannama zarana mo create kí ni lè jẹ́ ànẹ́m mo create jahannama iná jahannama kẹsíran orúgbé rọ́ọ̀yẹ́ ní tẹ́rì ni kẹsíran a lot mo create jahannama fún a lot of kí ni minal jinni fún a lot of àlìjọ̀nú wal insi àti lot of àwọn èèyàn lahum qulubu àkọ́kọ́ nínú wọn bẹ̀ la yafqahuna biha wọ́n ní ọkàn wọn kì í fi ronú ó mọ̀ nínú ọkàn ẹ̀ pé wallahi ó mọ̀ afá ìmáàmù ó mọ̀ jẹ́ kí n fún ẹ níta kékeré kan bisimilayi kúlọ̀ aláwọ̀ fún àbá tó bí èmi bisimilayi rahmani rahim kúlọ̀ aláwọ̀ hard Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àwa ò ní purọ́ bí wọ́n yẹn ń ṣe lẹ́ṣọ̀ yìí àwọn màláíkà ti gba wọ́n ti jọ ọlọ́run ti ní ká màláíkà jí bàbá mi ó máa wò mí so tó bá wù ẹ́ kó bẹ̀yìn bàbá tiẹ̀ jẹ́ wàhálà tiẹ̀ nìyẹn bó wù ẹ́ kó máa ṣoògùn wọ́n fi fọ́tò ẹ̀ hàn àwọn màláíkà ti fi hàn ó ọmọ ẹ̀ sáìdì ọ̀rọ̀ náà ló ń sọ ó dẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti dàgbà mo ti wá secondary school mo dẹ̀ máa ń kọ ọ̀ǹtú mo máa ń rán ọ̀ǹtú a máa kọ ọ̀ǹtú a máa ń ṣàdúrà a máa ń ṣe kíní mo wá lọ sí àwa lọ kọ ògùn mo ti ń jí ògùn ṣe mo ń jí ògùn ṣe táìmù yẹn mo wá lọ sí ọjà mo ní sọ̀rọ̀ yẹn bóyá Abdullahi mo wá lọ sọ́jà mo wá àwọn eléwé ọmọ yẹn so wọ́n mọ̀ mí wọ́n mọ̀ dájú wa náà ẹ ti ọ̀rọ̀ sáà àwọn aráàlú wa wà ń bẹ̀ ó wá nǹkan mo lọ rà ó wá ta fún mi dúdò pé mo dájú wa ẹgbẹ́ kí ni kò bóyá ó rò pé àwọn olóró mi ni kò wá gbowó lọ́wọ́ mi ó máa yẹn ò gbowó nǹkan tí mo ra yẹn so èmi àárẹ̀ lọ ṣògùn lẹ́yìn mi so ó wá rí dájú wa láàárọ̀ ọjọ́ kejì wà láyé alukura ni o mo fẹ́ kó tún fi hàn kó tún gbé yẹn náà pé mo ti fún ẹni tàṣẹ tọ́nu gangan tọ́lọ́hún gangan èyí tó ṣẹlẹ̀ sẹ́mi mo ń sọ fún ẹ so àwa ṣe bàbá ọmọ ẹ wá rí bàbá lọ́jọ́ kejì ọmọ ẹ fẹ́ kí dájú wa ṣe thank you gbà nǹkan tí mo ti ẹ̀rọ ọmọ ìlànà ó lẹ̀ gbowó pé kíní kan dájú wa bá ṣe thank you gbà tí wọ́n rán mi iṣẹ́ bí màmá ẹ ṣe làmọ́ dájú wa nìyẹn pé Abíọ́dún wá ra nǹkan báyìí lánàá pé kíní kan wàláhì bàbá tèmi ò sí láyé mọ́ o mi ìdẹ̀lẹ̀ parọ́ mọ́ ọlọ́run dẹ̀ ń wò wá Al-Qur'an dẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run ni mo ń sọ kì í ṣọ̀rọ̀ àsọdù wàláhì jáde wá dẹ̀ ní wọ́n dẹ̀ pè mí lójú mà yẹn bí ẹdún o wọ́n dẹ̀ jáde tó ta ló rán ní nǹkan tó lọ rà lánàá lọ́dọ̀ mo tí bá dárúkọ ẹnìyẹn àwọn tó mọ̀ mí wọ́n máa mọ ẹnìyẹn bẹ̀ mi ìfẹ́ dárúkọ màmá náà so mo wá ń wò so màmá yẹn kàn sọ kí ni ẹ fi ilé ẹ kí ni màmá yẹn kàn lọ dáàdì wa wá pè mí padà wọ́n wá ní kí n kúnlẹ̀ wọ́n fẹ́ nà tèmi ta lọ́jọ́ náà ọmọ ọ̀gọ́dọ̀ bá mi sọ fún mi ìwọ fẹ́ mọ sọ oògùn ìgbà tí mo ń kọ ọ̀ǹtú dáàdì wa ò ṣe sọ̀rọ̀ ìgbà tí bá jókòó tí mo ní mo ń ṣe àdúrà mo ń sa Kùránì dáàdì wa ò ṣe sọ̀rọ̀ mo wá lọ ra nǹkan léwé ọmọ wọ́n fẹ́ nà mí pa ìwọ fẹ́ mọ sọ oògùn so definitely bàbá yẹn mọ̀ pé oògùn ò dáa àbí you understand so mo dẹ̀ sọ fún last time pé kò sẹ́ni tí ó láṣìṣe o bàbá tèmi nǹkan òwòsàn ló fi sí ju táwọn èèyàn mọ̀ ọmọ tó ń ṣe you understand so kò sí ọ̀nà níbi àwọn nǹkan wọ̀nyí èṣù ló ní ok ìgbà tí wọ́n wọ̀n lómi tí mi dáhùn ṣé fúnra mi ní ìpadà mọ̀ pé èṣù ló ní ni kì í ṣe pé mo bọ́ sórí mídíà pé mo dédé ń ṣe lecture oògùn confam ni no wàláì àná mo sọ fún yín lánàá
brother kan wọ́n máa ń follow mi mo wá pe brother yẹn lánàá mo kàn gbà àgbàlagbà lẹ́ni ó dẹ̀ ń follow yàn pé kí ni mo kàn pé wọ́n ní WhatsApp ni mo wà nínú mọ́tò mo ti ń bọ̀ gan mo wá kí brother yẹn wọ́n lè wà lórí program gan wọ́n á ti máa gbọ́ báyìí mi ìfẹ́ dárúkọ wọn ni wọ́n ní àwọn happy pẹ̀lú mi o pé kíní kan kíní kan pé in fact inú àwọn dùn pẹ̀lú lecture tí mo ń ṣe yìí pé kíní kan pé àwọn wo lecture mi kan tí mo ń sọ̀rọ̀ nípa àlìjọ̀nú nípa àwọn arẹ́rìn pé àlìjọ̀nú tó tún sọ̀rọ̀ nípa àlìjọ̀nú so kò bá rò pé kíní tó mọ̀ àwọn àfáà mi wà lẹ́kọ̀ọ́ yín bẹ̀ ẹ wà ní kíní wo ó kọjá bó ṣe ń rò so kò sọ́nà níbi kíní ọlọ́run kírètì àwọn èèyàn òun fún wọn lẹ́mìí wọn ò dẹ̀ ronú òun fún wọn ní kọ́lì lẹ́hùn kùlùkù láyé fọ́ òun náà bíyá wọn ò tíǹkì ó mọ̀ gógóró sí ni wọ́n ṣàlàyé fún òun là ń kà nínú àlùkùránì òun là ń sọ yìí àlìjọ̀nú ò dá ògùn ò dá ó dẹ̀ ń rí ìmáàmù mi ń rí àfáà mi ń rí ọmọkéwù mi ń rí ó dẹ̀ ń lọ sójú ọ̀nà yẹn. alhamdulillah for myself ṣe bí ìgbà tẹ́mi wà nínú kíní gan pé mo má sọ pé ẹ̀ṣẹ̀ ṣe ń jí o confam more than 13 years àbí 13 years sísìn lèmi ò ti ṣoògùn o òótọ́ mo sọ fún ẹ 13 years plus lèmi ò ti ṣe kí ni lèmi ò ti ṣoògùn o kò yẹ bẹ́ẹ̀ tí nǹkan tẹ́mi ò fi sọ̀rọ̀ mọ́ ẹ ni pé 13 years yẹ èmi ò ti lò nǹkan sára mi mọ́ tó jẹ́ oògùn wàláì 13 years sísìn but mo ì máa ń ṣe fúnyàn mo ì máa ń ṣe fúnyàn ó ti yẹ ẹ̀sìn no rẹ̀ ti stop ẹ̀sìn because gbogbo kí ni wọn àwọn tó mọ̀ mí mọ̀ mo mọ gbogbo ss ọlọ́run fún mi knowledge ss mo dẹ̀ wá ss ṣíṣe ọ̀rọ̀ ni kí n ṣe ogun ni ẹ lọ ka vaasi báyìí ẹ lọ ka kíní kan báyìí ẹ lọ ṣe sàrà báyìí ní táìmù sọ fún kọlọ ẹ ṣe àríyìn ìrìnàṣẹ lẹ́ẹ̀kan àlùjọ̀nù àyìnà mọ́tẹ̀kùnú yá tí bìkúmù láwù jẹ̀míyà iná ńlá alákùnrin ṣe ìkọ̀dír lọ ṣe tálùjọ̀nù bá wà lára èèyàn àyè máa treat ẹ̀ ṣùgbọ́n ò lè expect pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kí wọ́n lọ máa sọ torí pé kí ni ó ń bẹ nínú àwọn àfáà tó jẹ́ pé màálì ó mọ tẹ̀sírì ó mọ ọgbẹ́ ó lè ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ náà òun náà lọ lè ké fún ó jìyà fún ni àwọn ẹ̀kọ́ iná èmi náà jìyà fún ni nǹkan tẹ́nìkan fi ju ẹnìkan lọ nìyẹn kí wọ́n máa gbọ́ sórí méjì kan máa sọ ogbó ẹ̀fọ́ ẹ lọ́fẹ̀ẹ́ ní ìní sọ ogbó ẹ̀fọ́ ẹ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n máa sọ èyí tó máa ṣèyàn láǹfààní níwọ̀nba máa kíìpù èyí tó kù torí pé mo ṣe wàhálà fún nǹkan tẹ́nìkan fi jẹ́ nìkan lọ nìyẹn o lè kọ́ ẹ̀yàn kéré lọ́fẹ̀ẹ́ lè jẹ́ kíní but àwọn ẹ̀kọ́ kan wà rẹ̀ pé o lè sọ ogbó ẹlẹ́ lọ́fẹ̀ẹ́ they need to come òun ló bí tánà bí Musa sọ pé làkọ́dílà kí iná mi sáfàrí ní asa na sọ́bàn kò yí sí gan fóun tó di prọfẹ̀tì so má kàn dúró sórí Facebook kò máa wá pàwọn àfáà kan tó fẹ́ sọ ṣẹ́ kan tó fẹ́ sọ kíní kan but haina ma tẹkùnú yá tí bí kúmù láwù jẹmíhà iná lára kúlì ṣe ìkọ̀dí kò sí bá ìjọ ń ṣẹlẹ̀ wà lára èèyàn kó sáá ó máa kúrò lọ lára ẹ̀ ní tẹ́yìn méjì bá lálù àlá kò yẹ tẹ́yìn méjì bá lálù àlá tẹ́lẹ̀ pé bóyá ó lájẹ́ ni ìwọ ọmọ Nàìjíríà ilẹ̀ Yorùbá àjẹ́ àlìjọ̀nú ní o under tẹ́rì list àwọn àlìjọ̀nú type àwọn àlìjọ̀nú number 4 tẹ́rì ni wọ́n wà o so àjẹ́ oṣó gbogbo àwọn ẹlẹ́mìí àìrí ẹ̀mí òkùnkùn wọn yẹn bóyá wá ti fẹ́ gbà bóyá àbúrò ẹni bóyá màmá ẹni bóyá ọmọ ẹni ẹ fẹ́ yọ kúrò lára ẹ jọjọ ẹni kó lálù àlá kó náà lálù àlá then ẹdí ọ̀rọ̀ ẹdọwọ ẹ mú báyìí ṣàṣàlátù ṣàwọn àṣkà حينما تكونوا ياتي بكم الله جميعا ان الله على كل شيء قدير حينما تكونوا ياتي بكم الله جميعا ان الله على كل شيء قدير حينما تكونوا ياتي بكم الله جميعا ان الله على كل شيء قدير kó tó bá dé 30 tí ẹ̀mí òkùnkùn bá bẹ lára ẹ̀ tó tọ́ ìwọ kòńkó á ti máa fẹ́ jára ìgbà lọ́wọ́ ẹ̀ á ti máa sọ̀rọ̀ tí wàá mọ̀ pé kì í ṣe òun ló ń sọ̀rọ̀ mọ́ àlùjọ̀nú tó wà nú ẹ̀ á ti máa sọ̀rọ̀ pé òun ò jáde òun ò lọ́bì kọ̀ọ̀kan nǹkan báyìí ló ṣẹlẹ̀ bóun ṣe wọnú ẹ̀ ní nǹkan tó ṣe lélẹ̀ nǹkan tó ṣe lélẹ̀ you understand so kò sọ́nà níbi ogun nínú àwọn ibi tẹ́ tí yìí fún kí àlùjọ̀nú jẹ́jẹ́ ló dúró kádàrá ló ṣẹlẹ̀ sí o kò ta ní o kádàrá lọ́ndẹ̀ ní tọ́lọ̀ bá sọ fún wa pé kí ni wala nabluwannakum bi shay'in min al-'afwi wal-ju'i wa naqsin min al-amwali wal-anfusi was-samarati wa bashiri sabirina allazina idha asabatihum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un Ọlọ́run bá ti sọ pé gbogbo àwọn àdánwò yẹn lóríṣiríṣi òun máa gbé wá àdánwò Ọlọ́run ọba ló wá dé bá ó wá dìde wá lọlé afá babaláwo àbúlọlé wòlíì àbúlọlé pásítọ̀ wọ́n wá gbé ọṣẹ fún àbí wọ́n gbé nǹkan kan tí wọ́n ti gún pọ̀ tí wọ́n ti pa àwọn kan mọ́ bóyá orí kíní kan orí epo orí gbogbo ẹ̀ ṣé mo pa àlìjọ̀nú ló dẹ̀ fẹ́ ṣiṣẹ́ yẹn ó kó lálìjọ̀nú lára tẹ́lẹ̀ bó ṣe gba iṣẹ́ ẹlòmíì iṣẹ́ ló lọ gbà pé káyé òun lè da
ó tún lọ invite àlùjọ̀nú wá sínú ìgbésí ayé ẹ̀. So ìwọ ọmọ mùsùlùmí ò nídìí ẹ̀, all this dirty level ni kò dẹ̀ lè lead èèyàn síbi tí ò da. Nígbà tó ń sọ pé ògùn da, àwọn oṣó tó ń wúyàn níkùn yẹn, so ọlọ́run ló ń jẹ́ kíkún èèyàn wú àbí àwọn oṣó alágbàdo aládìyẹ tó ń gbé méjì tó ń gbé mẹ́ta ọlọ́run ni. Tó bá sọ pé ti tíra wà máa proof ẹ̀fẹ́ orúkọ àlùjọ̀nú ló wà bẹ́ẹ̀. So èyí tó jẹ́ torúkọ ọlọ́run ọba gangan àbí tó jẹ́ orúkọ ànábì tó ní repercussion wà wá gbọ́ nǹkan tọ́lọ́run sọ. Àyà tó tẹ̀lé àyà ìwọ tó bá mọ kéwàá àti mọ àyà tó tẹ̀lé o ti mọ ibi tí mo ń lọ. Ọlọ́run làwọn kúlóbù láyé fẹ́ òun náà bì hà wọ́n think wọ́n ní ronú wọ́n ní ọkàn wọn rẹ̀ fi ronú kọ́ connect pẹ̀lú memory wọn kọ́ think papọ̀ pé kò sẹ́nà ń bẹ̀. Ó wá ní pé kí ni wọ́n lè ń ayùnú láàyùbúsírù nàbíyà àjẹ̀ fún wọn lójú. Ọlọ́run bá ti sọ wọn náírà lùkùrẹ́ánì náà tún ní wà á dé ináhùn nàìjíríà mú fún yín lójú ìríran náà. Wọ́n làwọn ayùnú láyùbúsírù nàbíyà wọ́n lójú báyìí. Ọlọ́run ní ẹ lójú ẹ̀ẹ́dẹ̀ fi ríran because ọmọdé tó ti fi ríran ó dẹ̀ po oògùn pọ̀ ewé kìíní orí ọká orí gbogbo ẹ̀ ó dẹ̀ jó pọ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tó kó máa fẹ́ tiẹ̀ lọ́la ó dẹ̀ ń jẹ́ sínú ara ẹ̀ torí pé lójú òfin ríran. Ìwọ lọ́lọ́run bá wí, ìwọ ìmáàmù tó ń mu ọtí oníṣìnàpù lágo márùn ìdájí ó ti da àwọn oṣólẹ̀ yẹn kẹ́míkà àwọn ẹbù yẹn ó ti dà pọ̀ ó ti mú ọ wá ṣàlù àlá ó wá lọ lídìí irun lẹ́hùn ayùnú wọ́n láwọn ayùnú láyúbùsírù nàbíyà irú wọ bẹ́ẹ̀ ọlọ́run lójú ojú ẹ̀yẹ ti fọ́. Confirm ni o. Abiwo tó ń sọ̀rọ̀ atamuruna nasa bilibiri watanzauna anfusakum wa antum tatluna alkitaba afala taqiluna bí mo ṣe ń sọ yìí tí mo ń ṣàlàyé tí mo ń ṣe kí n má wà practice nǹkan tí mo ń sọ. Ọlọ́run atamuruna nasa bilibiri ẹ̀yin tẹ́ ń pe àwọn èèyàn pé ẹ má mutí mọ́ atamuruna nasa bilibiri ẹ̀yin tẹ́ ń pe àwọn èèyàn pé ẹ má ṣoògùn mọ́ Ọlọ́run bá ní kẹ́ gbára lé atamuruna nasa bilibiri ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ má ṣe àjẹ́ mọ́ ẹ má ṣe babaláwo mọ́ ẹ má ṣe ROF ẹ má ṣe lọ́ọ̀jì ẹ má wọnú àwọn ẹgbẹ́ burúkú àwọn kóòtù àtàmùrúnà nasa bilibiri ẹ̀yin tẹ́ ń pa òfin Ọlọ́run ọba tẹ́ ń sọ lọ́rọ̀ fáwọn èèyàn wàtánzáúnà àǹfùsàkún ẹ̀dẹ̀ gbàgbé orí ara yín. Ọlọ́run ọba ló ń sọ bẹ́ẹ̀ o. Ọlọ́run bá parí ẹ̀ pé wà á ń tún ohun tẹ̀tílù oní àlìkìtàbà àfàlátàkìlúnà. Ọlọ́run ọba ní pé orí yìí ti dàrú ẹ̀ nílàkàì òun ló ń sọ fún mi mú ẹ̀ làágùn yìí kéèmí wà lọ́ máa mọtí lẹ́yìn ó rí pé mo ń ṣe ra mi. Mo ti ṣe mo rẹ̀ ti sọ síta pé àwa lóṣẹ́ o alóṣẹ́ alàlìjọ̀nú alo gbogbo ẹ o táwọ́bọ̀tò nùsúwà ni wọ́n perú ẹ̀ nǹkan tó ti ṣe tó wá jáde síta pé ẹ wo mi ṣe mọ́ ọwọ́ mi rèé kò sọ̀rọ̀ kàláàsì. Àwọn àfáà kan wà nígbà táwa ń ṣe tó máa ń ṣe lecture àwọn ọmọ kan wọ́n wá ń ṣoògùn wọ́n ṣe kínní lórí pé mi ti kúrò ń bẹ̀ báyìí mo sọ fẹ́ 13 years tẹ́mi ti kúrò ń bẹ̀ ni àfáà tó ń ṣe lecture lọ́dún náà fún mi àfáà tó ń ṣe lecture lọ́dún náà nígbà tẹ́mi ń ṣe táwa sì ń ṣe oògùn nǹkan wọ̀nyí àfáà tó ń ṣe lecture nọ́mbà náà òun ti wá ṣe oògùn sí èmi ti wá kúrò ń bẹ̀ orí ibú ni o confirm ni mo sọ mo rí èèyàn tó máa ṣe lecture bú mi táìmù yẹn pé ọmọ yẹn oògùn ẹ ti pọ̀ jù ó ń ṣe tíra wọ́n tún mọ̀ pé tíra yẹn gan àlùjọ̀nú tún ni mo ń ṣe òun dẹ̀ ń ṣe lecture nísìn ó ń ṣe òun wá ṣe oògùn èmi ò wá ṣe mọ́ àgbàdà sí aburú ọlọ́mọ ẹ̀kọ́ bá wa èmi ò rẹ̀ ní padà sí jẹ́ ẹ̀mọ́ ó ṣú ọ̀ because lẹ́ǹtì kan tó jẹ́ pé òótọ́ dópin ló fi ń rò pé bóyá ìbọ́sí kò lè bọ́sí torí inú oyún ló ti kọ́ kẹ́dà àlá tó fẹ́ wọ̀n nǹkan mẹ́rin lọ́nà àwọn màláìkà máa kọ fún ẹ nínú oyún ọdún mélòó ló fẹ́ lò láyé irúṣẹ́ wo ló máa ṣe ó máa jó lówó ni àbó máa jó lóṣì ó máa jó lórí ire ni àbó lórí bú ni wọ́n ti kọ́ nínú oyún kò sọ́gbọ́n ló fẹ́ dá sí jẹ́ pé mo ń sọ àwọn èèyàn mi ti lo bí orí ti bí 30 40 orí òkú kò rí nǹkankan ṣe bẹ́ẹ̀ lómi lọ mú orí òkú yìí ló lò lójú ogun ẹ̀pọ̀ ló dẹ̀dọ̀ bẹ̀ ló ṣiṣẹ́ yìí ṣe bẹ́ẹ̀ èèyàn mi ni àṣetọ́ni lọ sọ fáwọn ọlọ́pàá pé ẹ̀dá mọ́tò yẹn dúró ẹṣẹ́ kì í bọ̀bọ̀ tó wọ ẹ̀wù funfun yẹn tó dé fìlà àfà pé ráfà lórí Facebook tí wọ́n mú tó tẹ̀sí bá ọlọ́run ẹ̀ pẹ̀lú owó tó fẹ́ san fáwọn tó gbé orí wá fún àṣetọ́ni náà ló ń líǹkì gbogbo nǹkan wọ̀nyẹn pọ̀ then anything tó bá ti ń ṣe tó bá fẹ́ kéèyàn míì rí iṣẹ́ burúkú ló ń ṣe mo ráfà kan ní last week mo ṣe lecture
ó lọ ń ṣe angry face jáde síta kó sọ pé irọ́ pọ́tàkù mi kò ní kó ṣe angry face ó dẹ̀ lè pè mí tó bá rọ ẹ lójú màá wá dárúkọ ẹ ní ìbẹ̀rù bet ìyẹn gbọ́dọ̀ máa sọ pé ọ̀bẹ nìkan jà fọwọ́ rẹ gbogbo lé nímú ọ̀rọ̀ ọlọ́run lélẹ̀ lálìjọ́ náà ta lè fìyàn sí níná ta lè fìyàn sí bẹ̀tẹ̀ á sọ owó tún wá mọ̀ nínú ọkàn tẹ́mi náà dẹ̀ mọ̀ nínú ọkàn mi pé ó mọ̀ nínú ọkàn pé òótọ́ mo ń sọ wá fẹ́ fún mi latitude physical wo ò ní wo tán o you understand mi lálìjọ́ náà I'm just doing my own club tèmi Sunday mi ni mo wà yìí Pasuma mi ní Saheed Òṣùpá mi lélẹ́yìí you understand but kẹ́rẹ́ máa tún wọ́n máa fẹ́ máa takò lójú ọlọ́run kò dáa o ẹ bẹ̀rù ọlọ́run o kó lè ṣe ìfáàní ila Allahu báàkì gbogbo nǹkan ló máa tọ́ wọn máa kojú ọlọ́run kò sí àfáà náà kò sí ọmọ kéwù náà kò sí mùsùlùmí náà tó mọ tó jẹ́ wọn tó mọ àlùkùránì tó mọ nínú ọkọ ẹ pé gbogbo nǹkan tá a sọ ẹ confirm ni pé kò sọ́nà bẹ́ẹ̀ ọlọ́run rí pé ojú wọn ti fọ́ wọ́n ni wọ́n láwọn azánú láyé sí máa hù nàbí á àwọn Saidi ń sọ fún yín nínú ayé Al-Qur'ani ní sí ó kà fún yín wọ́n láwọn azánú ó ń bẹ náà láyé ó ń wò mí ó ń bínú tó rọ́ ti fi nǹkan fọ́kàn mú láàárọ̀ yóò ti pé olórí ibú lọmọ ìjà olórí mo lẹ́bi ti ṣe nǹkan tó ṣe yẹ kò ṣiṣẹ́ tọ́lọ́run ló máa ṣe wàláhì wọn níyàn máa wà protection àjẹwà oṣó wà àlùjọ̀nú wà àwọn ẹgbẹ́ mi àìrí wà wọ́n disturb èèyàn wọ́n wà láyàn ṣùgbọ́n àwọn tí wọ́n wà là àwọn tí ò lọ́lọ́run ni o you are a Muslim work bọ́ sí àmọ̀nù tó bá ti bọ́ sí àmọ̀nù kò sẹ́ni náà mọ́ VIP ni ó ní allazina qala lahum nasu inna an-nasa qad jama'u lakum fa akhshahum fasaddaqu imana wa qalu hasbunallahu wa ni'mal wakeel كل إن يصيبنا إلا من كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون بتما فاهم مو يسوي مو ما تونو كني يداون مو ما سي تاون يوم يداون e ma da Saidi lorun كل إن يصيبنا wo ni àwọn àjẹ́ tó bá mú ẹ àwọn ya wèrè ni ẹ yes no why ta ṣe sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn tí wọ́n ti nígbàgbọ́ dé ọkàn fẹ́ wá tó máa dẹ́rọ àwọn àjẹ́ bá wọn nínú ẹ̀sìn wa tó bá ti bẹ̀rù dìbò bó ṣe bẹ̀rù those people wọ́n máa ní access sínú life rẹ̀ dẹ̀ lọ́lọ́run you want protection tó àwọn àfáà tó lọ́lọ́run lọ tó bá mọ́ torí kìí ṣe gbìyànjú ló lè kí ayàtọ̀ lókùnrin sí yìí kìí ṣe gbìyànjú ló mọ̀ pé àwọn oṣù méjèèjì you can go to some sheikh they give you prayer they make prayer for you they write it for you wọ́n ka mí sómi wọ́n gbé fún ẹ pé kó lọ máa mú hẹ́tìọ́rọ́sán ó dẹ̀ ń kí wákàtí mọ́ra àwọn ẹ̀ ó dẹ̀ fi sí amalu sọ́ọ̀lì ha ó fi ṣẹ́ dáadáa kún wà á sọ láyọ̀ àtàláfíà èmi àti àtẹ́gbẹ́dá tí ń ṣoògùn kò yẹ mo mọ èèyàn tó ẹ̀kọ́ tí ń ṣoògùn báyìí 50 years wàláì kò ní 3 bedroom ó dẹ̀ ń lo orí òkú ó dẹ̀ ń lo orí ọ̀fìn ó dẹ̀ ń lo orí ẹkùn òkè ń jẹ́ràn ká sí agbélógbèrè pàdé olókun má gbèrè pàdé olókun mọ́ ṣé ayé Al-Qur'ani nìyẹn alùpùpù ló ń gbèrè pàdé ọlọ́sà but anybody tó wá ti wá ń sọ̀rọ̀ ogun ní sí ẹ̀rọ máa dìde ọ̀tá sí mi lọ́rẹ̀ẹ́ àfà tẹ́lẹ̀ mi lọ́rẹ̀ẹ́ anybody I'm doing my own I'm going on my own lakum dinukum waliya dini ẹwà gbógun ti ẹwà bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ẹnìyẹn lórí kó ń sóòótọ́ mi ìwà fọ́ọ̀sẹ̀ pé kò fílẹ̀ èmi ṣe lecture mi ni mi ì sì dárúkọ so wà á kúrò wá jọjú sí platform mi wá sọ pé kí ní èmi máa bá ẹja ní o wàláì so a wá sí ti àwọn èèyàn dé àwọn tó pé wẹ́ẹ́ ká máa bọ́ pẹ̀lú ọ̀rọ̀ lọ́wọ́ ní gbé irú ẹ̀yìn sì kẹlọ ọ̀rùn yìí pé lecture ìgbóná wọ́n máa sọ fún yín fáfá mi má dá Saidi lóhùn o wo àwọn ìyá kò ní dá fún ìyá lọ́dọ̀ ta ni ní business pẹ̀lú àwọn pípù wọ̀nyí náà ìyá tẹ́ ń sọ yẹn àlejò olówó inú ẹ̀ ń bá wọn ṣiṣẹ́ pọ̀ ni wọ́n á ní pé ẹ máa gbọ́ ọ̀rọ̀ kátikàti wọ́n ní Ọlọ́run sọ pé wọ́n lọ́nà sọ pé ká bẹ̀rù àwọn ìyá ẹ̀mẹ́ta ká bẹ̀rù òun lẹ́ẹ̀kan wéré ni wọ́n tó sọ bẹ́ẹ̀ Ọlọ́run ní ká bẹ̀rù àwọn ìyáwó lẹ́ẹ̀mẹ́ta kẹwàá bẹ̀rù òun Ọlọ́run lẹ́ẹ̀kan sọ́yẹ́ tó máa ń pò yẹn wàláhì àfáà tó bá sọ bẹ́ẹ̀ fún yín ẹ má dá lóhùn o ìwọ ṣáà dúró dédé ṣé rí ẹ kì í ṣàlàyé kí nìkan fún yín tó o bá ti dúró dédé o máa ní problem tó máa ní ni pé tí wà táwọn ìyá yẹn bá ń fa àbáwọn àdìdọ́nú bá ń fa
tó bá ti ń jẹ́ wọ́kàsí ọlọ́run yes tó bá ti jẹ́ wọ́kàsí ọlọ́run máa fi wá àtàwọn yẹn sílẹ̀ pé ẹ̀yin méjèèjì kò sẹ́ni tó jẹ́ kándídéètì mi ń bẹ̀ ẹni tọ́wọ́ ẹ̀ bá yá ni kó para wọn. àmọ́ ẹni tó bá ń sin ọlọ́run tó ṣe everything wàláhì ọlọ́run ò ní fìgbà kan fi ẹ́ sílẹ̀ a máa tó rándọ̀ jẹ́ kí n wo question tó kù tí wọ́n béèrè. ó wá ní wọ́n lẹ́hún azánú láyé símọ̀ una bí àwọn létí wọn fi gbọ́ràn ó wá ní ùláyé kàkálẹ̀ àdáhámi ọlọ́run wá ní pé gbogbo àwọn tá ń sọ yìí wọ́n dà gẹ́gẹ́ bí màálù ẹgbẹ́ màálù ní kí ń gbọ́ràn màálù gan náà lẹ̀ ní o mọ response tọ́lọ̀ fi já sílẹ̀ ayé má dẹ̀ proof ẹ̀ fún ẹ màálù tọ́lọ̀ tó fi yín wé yẹn gan màálù gan mọ response torí gbogbo nǹkan tọ́lọ̀ bá dá pátápátá gbogbo nǹkan tọ́lọ̀ dá ló ní response tọ́lọ̀ fi já wọn wọ́n dẹ̀ ń ṣe àwọn igi wọ́n ń gbé ọlọ́run ọba tóbi ni àwọn omi wọ́n ń gbé ọlọ́run ọba tóbi ni atẹ́gùn ó ń ṣe àfọ̀mọ́fọ́ ọlọ́run ọba ni gbogbo nǹkan pẹ́lẹ́pẹ́lẹ́ tọ́lọ́run create both living thing and non-living thing wọ́n kan sára sọ́lọ́run wọ́n yin ọlọ́run ọba ni àwọn ẹranko tẹ́wọ̀n yẹn wọ́n yin ọlọ́run ọba ni ọlọ́run wọ́n ní wùláyé kàkà ní alẹ́ àmì gbogbo ẹ̀yin wọ̀nyí ta fún lọ́kàn tẹ̀ fi ronú ta fún yín létí tẹ̀ fi gbọ́ràn ta fún yín lójú tẹ̀ fi ríran tòótọ́ tẹ̀ fi ṣàbòsí ọlọ́run ọba wùláyé kàkà ní alẹ́ àmì ẹ̀dá gẹ́gẹ́ bíi màálù ò lè wọ pléènì náà màálù ò lè jókòó sí kó wẹ́ẹ̀wù kó máa jẹun wọ́n á nú ọlọ́run ọba lórí ẹ̀ tí wọ́n bá lọ tọ́ílẹ̀tì nísìn o mọ̀ bí wàá arrange ara ẹ̀ màálù tọwọ́ gbé síbí nísìn ó mọ̀ ìyàgbẹ́ síbẹ̀ ọ̀pọ̀ ìdìbò ṣe jẹ́ bẹ́ẹ̀ yẹn nígbà yá Ànábì wa Muhammadu jẹ́gẹ́ náà lọ́kùn tán nígbà yá Ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wasallam arákùnrin kan ó fẹ́ gun màálù ó fẹ́ gun bí ẹṣin màálù wa sọ fún ọlọ́run ò kírètì mi pé kẹgùn mi ṣòro pé màálù kan tún mọ response ẹ̀ màálù dàpàdà ọgùn màálù dẹ̀ sọ fún pé ọlọ́run ò kírètì mi fún gúgùn ṣé ẹṣin sọ bẹ́ẹ̀ ṣé ràkúnmí sọ bẹ́ẹ̀ màálù ṣe pọ̀ ẹ̀rí pé gbogbo àwọn kíní wọ̀nyí lẹ́ẹ̀kan tẹ́ bá nǹkan tó bá fẹ́ lò fún tọ́lọ́ bá kírètì ẹ̀ fún lẹ́ máa rí lò fún nǹkan tọ́lọ́ ò bá kírètì ẹ̀ fún ẹ̀ ní rí lò fún definitely they know their response ìwọ tó wá létí lọ́lọ́run fi sọ fẹ́ pé o létí o fi gbọ́ràn o lójú o fi ríran o lẹ́yìn ọkàn o fi ronú ọlọ́wọ́n ní ìwúlẹ̀ ìkankan ní àdámi bá ní ohun àdọ́ọ̀lù ùlà ìkàhùmùhùn ní gàfìlù bóyá ká sọ pé ẹ ti gbàgbé ni bóyá ká sọ pé alákọ̀ọ́gbàgbé ni yín bóyá ká sọ pé aláìmọ̀kan ni yín bí a ká sọ pé ẹ̀sìn mọ̀ ẹ̀sìn ṣe jàmbá ọlọ́run ni torí àwọn tó mọ̀ wà tó ń ṣe jàmbá ọlọ́run pé ọlọ́run àforíjì wa kì í ṣe ogbó stick fàárọ̀ lọ́rùn ọba lè gbà kó ṣe stick fún ìlàwọ̀ tó bú ilé jù bẹ́ẹ̀ lọ ó ń tọ́ra ẹni toró mọ̀ torí ọkọ̀ máa sọ fún wa fásitì kejì ṣé ibo fẹ́ proof fáwọn tá a wo program tó nítorí next week ibòmí là tún fẹ́ lọ fásitì tó wá tẹ̀lé èèyàn lọ́wọ́ ọba wa sọ fún wa ibi tó àti di ọ̀rọ̀ ọlọ́run ọba mú ni tó fi ní jẹ́ kí wọ́n gbé ẹ lọ ẹnu wọn dùn o èmi tí mo ń ṣe ní iṣẹ́ alùsùnà tẹ̀ ní mí but alùsùnà ni mo mí ni pé gbogbo ẹ̀dá lálùsùnà pẹ̀sẹ̀ pẹ́rẹ́ láwọn kan náà máa ń pè lálùsùnà wọ́n máa ń bílí fáwọn ló máa ń ṣe irú lẹ́kṣọ̀ yìí wàláì alùsùnà ni mí alùtàríkà ni mí tìjàníyà ni mí kọ̀dìríyà ni mí ìlàsíyà ni mí gbogbo ẹ̀ ni mí so you understand so kò sí ètò kan mi ayé àyè wá sọ fún wa ipe walillahi al-asma'ul husna fadihu biha ibẹ̀ mo fẹ́ ká gbọ́ 79 ní àbí verse 80 180 suratul Araf ọlọ́run bá ní walillahi al-asma'ul husna àbí walillahi al-asma'ul husna àbí walillahi al-asma'ul husna fadihu biha ọlọ́run ní gbogbo orúkọ tó dáa jù láyé tèmi ọlọ́run ló ń ṣe walillahi la asma gbogbo orúkọ pátápátá alihusina tó rẹwà púpọ̀ tèmi ọlọ́run ọba ló ń ṣe fadihu bíà fi orúkọ yìí bẹ ìní ọlọ́run fi orúkọ yìí béèrè nǹkan lọ́wọ́ ìní ọlọ́run fi orúkọ yìí wá rìsìkì lọ́wọ́ ìní ọlọ́run fi orúkọ yìí wá oṣooṣù lọ́dọ̀ ìní ọlọ́run fadihu bíà fi orúkọ yìí wá ogun owó lọ́dọ̀ ìní ọlọ́run fadihu bíà forúkọ yìí wá ìyọnu ayé lọ́dọ̀ ìní ọlọ́run fadihu bíà forúkọ yìí fi wá gbogbo ayé tó ló ń wá yẹn orúkọ ìní ọlọ́run èmi mú lórúkọ tó dáa jù láyé fadihu bíà fi bèrè anything tó bá wù ẹ́ lọ́dọ̀ ìní ọlọ́run
English yẹ kí ni wọ́n ń pè invoke. Kí ni ìwọ tó ń ṣe ẹni tó ń pa àlùjọ̀nú kí ni wọ́n máa pè lóyìnbó wọ́n ló invoke àlùjọ̀nú invoke ọlọ́run invoke orúkọ ọlọ́run wá gbọ́ parí ẹ̀ kó bá ẹ̀kọ́ gbé ẹ lọ ní o ọlọ́run ní fàdíhù bíà fi orúkọ yìí pé dáadáa kó fi béèrè nǹkan tó bá wà lọ́dọ̀ èmi ọlọ́run wá sàrúhù lẹ́sìn yuli ìdúnà má ṣe kí ni o dẹ̀yìn lẹ́yìn wọn ṣẹ́rí padà lẹ́yìn wọn má tẹ̀lé wọn o má jẹ́ kí wọ́n tọ́ ẹ o wọ́sàrún lẹ́sìn yuli ìdúnà fi asmahi àwọn wo ni àwọn tí wọ́n ti gbé mágò ní orúkọ àwọn ọlọ́run àwọn tí wọ́n ti àbádàn orúkọ àwọn ọlọ́run àwọn tí wọ́n ti associate orúkọ àlùjọ̀nnú mórúkọ àwọn ọlọ́run àwọn tó jẹ́ pé wọ́n ti gbogbo orúkọ àwọn ọlọ́run kò lè ṣe kankan máa wá sáré lẹ́sìn náà yòlì ìdúnà fi asmáì tí wọ́n àbádàn orúkọ àwọn ọlọ́run tí wọ́n pàtì àbí tí wọ́n hun nǹkan mímọ́ pé yá aláwù yá jàlùjálùkà yá sọ́pítà tíṣù yá kìnìkan ogat tí wọ́n hun orúkọ ọlọ́run tálìjọ̀nnú kọ́ wọn tí wọ́n hun orúkọ àlìjọ̀nnú mórúkọ ọlọ́run mórúkọ àwọn màláìkà mórúkọ ànábì ọlọ́ni wasaru lẹ́sìn yòlì ìdúnà fi asmáì má tẹ̀lé wọn kí ló wọ́n wá sọ lákọ̀ọ́kọ́ gbọ́ bí ma parí ẹ̀sìn ó ní walillahi asmaul husna ọlọ́lẹ́mi ni mo ní orúkọ tó dáa jù láyé gbogbo orúkọ tó dáa tèmi ọlọ́run ló ń ṣe fàdíhù bíà pé àwọn orúkọ yìí fi bèèrè nǹkan lọ́wọ́ èmi ọlọ́run ó rẹ̀ ń kó èédú carbon orí ìkíní tó ti lọ pọ̀ kọ́nà jẹ́rí o bet ọmọ ẹni tọ́nà bá nílò kò ní kú ìwọ lè kú sẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ lẹ́sìn náà yúlé ìdúnà fi asmáì àmọ́ má tẹ̀lé wọn àwọn wo ni yúlé ìdúnà fi asmáì àwọn tó àbádùn orúkọ ọlọ́run àwọn tó associate ẹ̀bùn orúkọ ọlọ́run àwọn tó ń pe òòṣà ní o wọ́n wá fi orúkọ ọlọ́run pe òòṣà yẹn wọ́sàrù lẹ́sìn náà yúlé ìdúnà fi asmáì wọ́n wá gún nǹkan yẹn papọ̀ tán wọ́n ní àhúwà náà ni sórí bó ti pẹ́ lọ́wọ́ ó ti pe ogun tó jẹ́ ṣètọ́nì tó jẹ́ àlùjọ̀nnú lónìí ó ti pè lọ́nà bẹ́ẹ̀ ni àwọn àfáà tí wọ́n láwọn já dáadáa kí lẹ́ ń pè ogun tí wọ́n jó orí eku orí ẹyẹ kí lẹ́ ń pè ẹni wúwà ògógóró ó pè ní wúwà ọlọ́run ní ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ lójú ẹ̀ wasaru lẹ́sìnà yuli ìdúnà fi àsìmáyì sayujizawna ma kanu sayujizawna ma kanu yamaluna you understand ọlọ́run ní má pè mí pẹ̀lú orúkọ èmi ọlọ́run mo ní the best orúkọ láyé ó gbọ́n ó mọ̀ kọ́tọ́ náà dáa sọ́mọ̀ ẹni pé orúkọ mi dájú orúkọ àlùjọ̀nnú tó lọ́ pè lọ ọlọ́run sọ fún ẹ bẹ́ẹ̀ nìyẹn o orúkọ èmi ọlọ́run ó dájú orúkọ àjẹ́ tó ń pè lọ orúkọ èmi ọlọ́run ó dájú orúkọ oṣó tó lọ́wọ́ àrọ̀lọ́wọ́ ẹ̀ lọ orúkọ èmi ọlọ́run ó dájú orúkọ èṣù tó ń pè lọ Lucifer èṣù ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn mi gbé Lucifer yes bẹ́ẹ̀ ni fi asma'i wọ́n ní lẹ́yìn asma'i ní sinafadi ubia pé ní pẹ̀lú orúkọ èmi ọlọ́run ọba tó rẹwà ó lè pọ̀ orúkọ ọlọ́run títí kàkà bẹ́ẹ̀ wáyà máa sunkún ẹkún tí wọ́n dẹ̀ máa sun ẹkún sàlámù ni ẹkún fàyàbalẹ̀ ni kì í ṣẹ́kún wèrè pé ó ti kí wọ́n máa gbé ó ti wọ adira kò sí yẹn nínú àwọn orúkọ ọlọ́run kó lè rí ọ̀tọ̀ orúkọ ọlọ́run tó ya wèrè tẹ́bá rí ọ̀tọ̀ orúkọ ọlọ́run tó ya wèrè orúkọ àlùjọ̀nnú ló pè wọ́n ń pọ̀ ni ẹ̀ lè rí ọlọ́run ló dẹ̀ ń púfù ẹ̀ Suratul Araf 180 ó ní walillahi al-asma this voice and mọ̀ pé èyí tí mo ń ka ọlọ́run kọlù ẹni o ọlọ́run pè ẹni o ọlọ́run send message sí ẹni o ọlọ́run pè ẹni Suratul Araf 180 pé walillahi al-asmaul husna ọlọ́run ní gbogbo orúkọ tó dáa jù láyé tèmi ọlọ́run ló ń ṣe kí ló dé tó wọ́n lọ ń porúkọ àlùjọ̀nnú ó wá ní fàdíhù bíà pé ní pẹ̀lú orúkọ yìí kò béèrè nǹkan tó ń fẹ́ wéré má tẹ̀lé ṣù má tẹ̀lé àlùjọ̀nnú má ṣẹgbẹ́ lọ́ọ̀jì má ṣẹgbẹ́ rúhẹ̀fù má jẹ àwọn ẹgbẹ́ tí ò sí nínú ẹ̀sìn àwọn ẹgbẹ́ orí burúkú torí pé ń wá ayé má tẹ̀lé wọn fàdíhù bíà pé orúkọ èmi ọlọ́run òun ni kò fi pè mí wasaru lẹ́sìnà yuli ìdúnà fi asmáì má wà lọ fọ́lù àwọn tó yẹ kí ni orúkọ tèmi ọlọ́run ni kò fi pè mí àwọn kan bẹ́ẹ̀ o ṣó mọ̀ pé tí bá dárúkọ àfáà sí àwọn dárúkọ àfáà àwọn tó mọ̀ nípa orúkọ yẹn lọ́lọ́run sọ fún ẹ̀ náà
ọlọ́run bá tẹ̀lé wọn àwọn wo ló sọ fún ẹ àwọn tí wọ́n àbádùn orúkọ yẹn wọ́n dẹ̀ mọ̀ àbáwọn tó yẹ kí ni tí wọ́n orúkọ yẹn pọ̀ máwọn orúkọ míì wọ́n ṣàfi ìmáàmù bojú ó fi mùsùlùmí bojú ó fàfà bojú ó fàlájì bojú ó fàlájà bojú ọlọ́run ní pé ìwọ tó bá ti mọ̀nà wàsárù lẹ́sìn náà yúlí ìdúnà fi àsùmáì má fọ́lọ́ àwọn tó wà àbádùn orúkọ ẹ̀mí ọlọ́run má fọ́lọ́ àwọn tó wà associate nǹkan mi pẹ̀lú orúkọ ẹ̀mí ọlọ́run o sáyìntì sọ́ọ̀nà máa ń kánú ìyá mọ̀lú náà èmi ọlọ́run mo ní big plan fún wọn tó jẹ́ pé wọn ò ní expect tó bá jẹ́ pé wọ́n mọ̀ ní. so ẹ̀rọ àgbẹ̀ tó rọ ọlọ́run tó rọ ní màmá ẹ ká very careful a máa ṣàlàyé bí láìfù àwọn àlùjọ̀nnú ṣe ń lọ pẹ̀lú àwọn èèyàn àti láìfù gbogbo àwọn nǹkan wọ̀nyí la máa gbé wá fún wa ẹ jẹ́ ká dúró tọ́ ọlọ́run ọba ẹ má ẹ̀ka ṣe oògùn mọ́ mẹ́ka ṣe bí òkè ìwà àfáà tó ń jáde síta pé oògùn da ṣe bá gba àfáà kan ni wọ́n lóyún ó ń lo oògùn tó ráwọ̀ kí n dárúkọ èèyàn ó ṣáájú kò sáyẹ́ntì kì í ṣe rí kòkò jáwọ́ ni ìyọ́n lè máa mọ̀ ìgbẹ́ta náà ṣe àwọn náà máa ní proof tá máa proof tá máa twist àbíkúrẹ́àn wọ́n ní bàbá yẹn ti lo ó ti ṣògùn wá ṣe mọ́ for long time wòlíì ọlọ́run ni bàbá náà wọ́n á fẹ́ yanjú nǹkankan ẹnìkan wọ́n á introduce oògùn sí wọn pé nǹkan tẹ́ fẹ́ yanjú yìí tẹ́ bá dẹ̀ fi tẹ́ bá wá orí àwo orí kìnnìkan kẹ́ wá pa ẹyẹ léèsì kẹ́ wá ṣe kìnnìkan wòlíì ọlọ́run yẹn wá ń sọ fẹ́ nìyẹn pé ibi táwọn ti bàdé yìí ó ti kúrò pé ká wá pa nǹkan pọ̀ kára fẹ́ tó pa nǹkan sí mọ́ àgbà àfáà nílẹ̀ Yorùbá. You understand? So kí ló mo ti sọ ti èmi àti dáàdì mi fún ẹ mo ti sọ tàgbà àfáà fún ẹ sìn tó o bá gbọ́ tá a ṣètọ́ ni tó o believe al-Qur'an. You understand? So ọlọ́run kó wọlé àná mọ̀ọ́mọ̀ kó gbàdúrà wa o ọlọ́run ẹ̀ka rí bá ti ṣe kọ́ ẹ̀ka rọ́nà gbégbá o ọlọ́run ní dààmú wa o gbogbo ẹ̀yìn tẹ́ ń wò wá ọlọ́run gbàdúrà yìí o ayọ̀ rí bá ti ṣe rọ́nà gbégbá bàbá tá a fi orúkọ wọn já gúrùpù sílẹ̀ fọdúlá ti ṣe alìmáàmù alìbùsọ́ìrí bísmìláì kúlọ̀ aláwọ̀ fún bàbá náà bísmìláì rahmanir-rahim kúlọ̀ Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bísmìláì kúlọ̀ aláwọ̀ fún àwọn àfáwà bísmìláì rahmanir-rahim kúlọ̀ Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bísmìláì ìzájà ránṣẹ́ ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin tẹ́wọ̀ wá àtẹ̀yìn dájọ́ wà ń bí náà bísmìláì àtàwọn tápàdà wo bísmìláì rahmanir-rahim إذا جاء ناصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأول والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات وعلى آله وأصحابه وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ọlọ́run já ṣoríire.